توعد وملكي تأبد جمالك يا راحم البرايا يا واهب العطايا والفضل والمزايا جمالك أبنزرة يا ربي تزيل كل كرب تشفي سويد قلبي جمالك ẹ̀yin èèyàn wa káàbọ̀ sórí ètò yìí ojú pípọ̀ ọ̀ràn sìgá ẹ dákun ẹ̀mẹ́ntẹ́ ẹ̀ tó kẹ́ẹ̀sì mẹ́ntẹ́ ẹ̀ jùlọ. ẹni tí ò lóògùn wà lọ́wọ́lọ́wọ́ ẹni tí ò lọ́tẹ̀ àwòwá rẹ̀ o ẹni tí kì í ṣe pé a máa súnlẹ̀ o ẹni tí ò láwọ̀ sí àlọ́mọ́. ẹ̀yin ọmọ òwò yìí ẹ̀mẹ́ntẹ́ ẹ̀ tó kẹ́ ẹ̀mẹ́ntẹ́ ẹ̀ jùlọ sẹ́ẹ̀. ẹ má bẹ̀rù àgbà ẹ bẹ̀rù àgbà wọ́n yìí sọ fọ́mọdé kó má dẹ́ṣẹ̀ ẹ̀yin ẹ bẹ̀rù àgbà nítọ̀dọ̀ tí. ẹni tí ò lọ́tẹ̀ àwòwá rẹ̀ o ẹni tí kì í ṣe pé a máa súnlẹ̀ o ẹni tí ò lábọ̀ sí àlọ́mọ́. ẹ má tẹ aṣọ àgbà mọ́lẹ̀ àgbàlagbà kì í ṣẹni àrífín mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́. ẹni tí kì í ṣe pé a máa súnlẹ̀ o ẹni tí ò lábọ̀ sí àlọ́mọ́. àgbàlagbà lè fẹnu góbì fún ẹ jẹ kó o má jẹ ẹ bóyá ẹnu àgbàlagbà yẹn rùn àmọ́ bàbá ẹ lè fẹnu yìí bá ẹ sọ̀rọ̀ yóò dà kó o gbọ́ kó o sì gbà. àgbà ọ̀rẹ́ ni ọba tó tó tán tó tán ọba aláti ò lè tán ó tó mi ní tèmi ò lè rọjú ká láéláé. ẹni tí ò lọ́ọ̀dún alọ́ọ̀lọ́hún ni. bí àgbàlagbà bá fẹnu wọn fún ẹ ní ìmọ̀ràn yóò dà kó o gbọ́ o kó o gbà á kó o sì múlò. ọ̀dọ́kùnrin kan tí wọ́n ń pè ní fásásí. ọmọ tá a bá bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ tí ò sì gbà yóò fi ká àbámọ̀ bọ́nù. àfà kan ládùúgbò ló sáré lọ rí ó káláyé ló fáfá pọ́njẹ́ òwúrọ̀ tó bá tọ́ sọ̀rí tọ́sán náà olùkálẹ̀ bá ṣọ́ọ̀bù tó ń gbà kó wọ́jà lóhùn sí. ohun tí àgbàlagbà jókòó tán rí tán pè wọ ọmọdé tó sọ fún ọ tó o bá gun lift lọ sí òkè 35th floor àbúrò mi àbíbọ̀dá mi ẹ̀gbọ́n mi ẹ lè rí. bani tí ó máa bí ẹgbẹ́ tí ń là irú wọn ló sáré àsàpàjídé ó jẹ́ kó yé. ẹni tí ó lọ́ọ̀dún alọ́ọ̀lọ́hún ni. ẹni tí ó bá fẹ́ dàgbà ò ní ṣe ọ̀rọ̀ sọ sí àgbàlagbà ẹ ń bá fẹ́ dàgbà ò ní taṣọ àgbà mọ́lẹ̀ ẹ máa bá ètò yìí bọ̀. ṣẹ́rí kò tó ṣùgbọ́n pàṣásì wà sí kówó dé o ó kó fún àbá tó fẹ́ ṣe àṣírí owó fún làbá bá béèrè lọ́wọ́ rẹ̀ bí tó ti rówó ó lájà sún àjàpọ̀ gbogbo iṣẹ́ tó bá ti rí o. má fi àgbàlagbà kọ́rọ̀ sọ má sì fi àgbàlagbà ṣe yẹ̀yẹ́ ẹ̀yin tójú ugún rí tójú ugún fi pa eléyìí tó ṣe àkàlà tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn eléyìí tó ṣàtì òro. àwọn ẹni ọlọ́run tó ń gbọ́ lọ́hùn tó ń gbọ́ wá o bàbá nígbẹ̀jọ́ wọn ní kọ̀ọ̀kan ti ṣòro lọ tó bá ráyọ̀ wọn máa pè wọ́n kó ráyọ̀ orí bíbọ́ lásán wá sọ fún ẹ Fásásí ní. irú eléyìí tó ṣe àgbàlagbà tó bá ṣe ọmọdé nínú kójú yẹn fọ́ àbí kó má ríran mọ́ àbí kó má wo bàìbàì. ká ní gbàgbọ́ nínú ọlọ́run làgbà oore ó jẹ́ kó yé. ẹni tí ò lọ́ọ̀dún alọ́ọ̀lọ́hún ni. ẹni tí ò lọ́ọ̀tẹ̀ àbóyá kálẹ̀ òwúwa rẹ̀. àgbà dídà dàbí ká máa gun àkàsọ̀ ní méní méjì mẹ́ta tí tó fi dórí sí. ọba tí ò fọ́ ọ̀tẹ̀ ó mọ tó ṣe o.
ìpele báyìí ni àgbà dídà pín sí. ló ṣe ń kí wá lọ ká òwà rẹ̀. àgbà òyìn sì láti dà. ọmọ ádámọ̀ tí wá lékún níbi kan rẹ̀yàn tó ga bọ́ sí máa lépa àwọn ọmọ bàkan Yusuf. bí o bá fẹ́ dàgbàlagbà wàá bọ̀wọ̀ fágbà. nígbà èèyàn tẹ Yusuf padà kó rẹ ní ìwọ tó ń dìtẹ̀rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀ mọ́nàmíyà sọ̀rọ̀ àǹfààní náà sí. bó o bá fẹ́ dàgbà ó bọ̀wọ̀ fágbàlagbà. wọ́n ń dìtẹ̀rẹ̀ kó lè rọ́nà àbáyọ ni. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé èyí tẹ́sí ń retí wa láti aago 10 ẹ dákun ẹ dábọ̀ torí ọlọ́run ọba Elédùmarè ẹ má bínú sí wa lọ́jístíìkì ló fà á ohun wàá káwa náà tètè bẹ̀rẹ̀ ètò yìí ìgbà tá a rí pé ó fẹ́ dàbí ọwọ́ kan pé kò ní fẹ́ rí bá a ṣe fẹ́ rí o a tún sọ pé a bẹ̀rẹ̀ ní 10:30 ìgbà tó tún dàbí pé kò tún rí bó ṣe àṣefẹ́ orí náà ló fi já bẹ̀rẹ̀ lákòókò tá a bẹ̀rẹ̀ yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ má bínú sí wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́tí máa ń bá wa wò ètò yìí bóyá ẹ̀yin rí pé background kan la máa ń lò tá a wá switch background yẹn lénìí agbéra láti alẹ́ agodo wa lọ́hùn-ún wá sí àyìn wá bá bàbá mi wá bá bàbá mi ni ẹ máa bá ètò bọ̀. ẹnìkan fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ ju òun lọ yóò máa wọ́nà pé kí wọ́n lè túká àríkàtà kékun máa jẹ ṣèṣe ara. akí ọkùnrin akí obìnrin akí ọmọdé akí àgbàlagbà akí ẹ̀yin tá a jọ jẹ́ sàwáwù a sì kí ẹ̀yin tá a jọ jẹ́ déédéé o ẹ kú déédéé àsìkò yìí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tèní ẹ gbádùn ètò yìí bẹ́ẹ̀ bó ti gbádùn tí. Àjàlá Kọ́láwọlé ló kọ mi èmi lọmọ olówó òdúró èmi lọmọ ajífẹgbẹsẹrẹ àwọn ìmẹ́nu kó báyìí ní tòwú àwa ní nídìílé ìyá àní nídìílé bàbá ká má ní tìyá ìdílé ìyá mi mo wà lónìí èmi lára ọba ọba mòdé ọmọ tagbáta ọmọ lẹ̀kọ́ lẹ́rù lọ́ba ẹni lẹ́ni lọ́ba amọ̀rìn ọba ẹni tí ò lẹ́ni lọ́ba ájì sọ́fì korowa irú wọn máa bá korowa lọ àwọn ọlọmọ láyà tó rojú ẹnu ẹ̀ tó jàre ẹ káàbọ̀ sórí ètò. ẹni ṣe pé ìyàjẹ̀pinnu ẹ̀ tó bá ṣe lọ́nà tó tán ayé mi ti tó bá ṣe pé lọ́nà tí ò tán rárá ẹni tó ń ṣe fún o bá dá padà tó dákẹ́ o ẹni tó bá ṣe pé yóò forí kó. bẹ́ẹ̀ bá ti ń wètò yìí ẹ ti rí bàbá mi lẹ́gbẹ̀ẹ́ mi bàbá mi rèé o fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bàbá ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá mi lónìí ó ti pẹ́ táwọn kan fẹ́ mọ̀ bàbá wọn ò sì mọ̀ bàbá ẹ mọ̀ bàbá lónìí ètò náà bẹ̀rẹ̀ bàbá gbajúgbajà akọni àgbàlagbà ńlẹ̀ ní tá a gbé wá sórí ètò lónìí ẹ̀yin lè má mọ̀ wọ́n àwọn lè má mọ̀ wọ́n àmọ́ wọn ò júwe ara wọn fún yín lónìí èmi ó sọ díẹ̀ nínú ọ̀rọ̀ bàbá fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n kẹ́ ẹ lè mọ̀ pé àgbà òjẹ̀ àgbàlagbà lẹ́tà mú wá. Bàbá tí mo mú wá sórí ètò lónìí bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti ibikíbi bẹ́ẹ̀ bá dábẹ́kúta ẹ̀yin ẹ gbé mọ́tò pẹ̀ ń lọ sí ìdí àbá tẹ́ ẹ bá wá dédìí ẹ bá ti fẹ́ dédìí àbá yẹn sọ fún ọ pé ìyànà tèkó bọ̀ ńlẹ̀ ti fẹ́ bọ́ọ̀lẹ̀ bàbá yìí ló ń jẹ́ orúkọ tí mo dá yẹn bàbá yìí jẹ́ gbajúgbajà ọ̀gá àgbà nínú àwọn tí ń ṣe búrẹ́dì nílẹ̀ Abẹ́òkúta tá a wà lónìí bàbá yìí sì jẹ́ àgbẹ̀ olóhùn ọ̀sìn ẹja wọ́n tún jẹ́ àgbẹ̀ olóhùn ọ̀gbìn rí i pé àgbà ọ̀jẹ̀ gbáà la mú wá fún yín lórí ètò lẹ́yìn bàbá ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣé o. bàbá ẹ bá kí àwọn ará ilé àwọn tí ń wò wá nílé. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò Abẹ́òkúta pé ẹ kú àárọ̀ a lè kú wẹ́wẹ́ ṣínṣín òjò tí a wà nínú ẹ̀ báyìí Ọlọ́run á jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé èyí tó burú nù àròdá òjò tó ń rọ̀ yìí kò ní kàn wá o èyí tó jẹ́ dáadáa nú ẹ̀ ló máa kan olúkúlùkù wa àṣẹ tèmi bẹ́ẹ̀ ni ó rí.
ǹjẹ́ ẹ ti gbóhùn lẹ́nu bàbá ẹ máa bá wa bá ètò bọ̀ ẹ gbàgbọ́ ètò. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wo agbámi ètò báyìí bàbá ìdákùn ẹ bá ń dákọ̀ yín fáwọn tí ò mọ̀ yín. fún ẹ̀yin tí ẹ ń gbọ́ orúkọ tí ẹ mọ̀ mí, orúkọ mi ni Alhaj Munirudeen Adéoyè Àkànbí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Tèkóbọ̀. Tèkóbọ̀ yìí orúkọ business ni, orúkọ iléeṣẹ́ ni, kì í ṣe orúkọ gangan tí a bí mi mọ́. ṣé ẹ ti gbọ́ bàbá yànnàná ẹ̀ ó ní orúkọ Tèkóbọ̀ yìí orúkọ business ni, àmọ́ orúkọ business yìí ti wá rìn káàkiri ó rìn gan káàkiri gbogbo Abẹ́òkúta yìí, gbogbo Ògùn state yìí, ẹlòmíì ò mọ̀ ọkọ bàbá àmọ́ tó má ti gbọ́ Tèkóbọ̀ wọ́n ti mẹ́ntọ́ ń wí wọ́n ti mẹ́ntọ́ bàbá ẹ dákun ọmọ ìlú wo nìyí àti pé ìlú wo la bí yín sí gangan. ọmọ Abẹ́òkúta gangan ni mí, tí bàbá mi jẹ́ ọmọ Ìjàyè Kúnmi, ìyá mi sì jẹ́ ọmọ Àgọ́ Ègùn nílùú Abẹ́òkúta ń bí. àwa bí mi sí abúlé kan tí wọ́n ń pè ní abúlé Onílù ní Ìgàndò. abúlé Onílù yìí la máa kọ́kọ́ kàn ká tó kan ìyànà ọkọ̀ olóyún. so Ìgàndò ni wọ́n bí mi sí ní nǹkan bíi ọdún 1938 January 4 1938 ibi abí mi nìyẹn. ẹ̀yin náà ti máa wò pé àbímbi tó kọ yẹn ti jáde nìyẹn ó dàbẹ́ Èkó lọ́hùn-ún la bí bàbá sí ní Ìgàndò bẹ́ẹ̀ tí ń gbọ́ náà ni ó ti rí. Bàbá wa wá látọ̀hún gbà tán wò pé ilé làbọ̀ sinmi oko ká máa lọ ilé. Bàbá wa wá látọ̀hún wọ́n wá tèdó sí ìlú Abẹ́òkúta. Bàbá àwọn èèyàn mo fẹ́ kọ́ mọ̀ yín dáadáa, nínú àwọn ọmọ tí bàbá àti ìyá yín bí ọmọ kélòó lè jẹ́? Fún bàbá àti ìyá mi, èmi ni àkọ́bí, mo jẹ́ àkọ́bí ọmọ fún àwọn méjèèjì. àwọn tó kù ń tẹ̀lé mi lẹ́yìn ni. ṣe ẹ gbọ́ báyẹn bàbá ẹ sáré gba àwọn ọmọ àkọ́bí ẹ gbà wọ́n. àkọ́bí ọmọ, mo fẹ́ sọ fún wa wípé irọ̀ la jẹ́ fún bàbá àti ìyá. gbogbo ohun tí àwọn méjèèjì bá dẹ̀ fi sílẹ̀ tàbí tí wọ́n kó jọ, tí ó jẹ́ ọmọ ni, ó jẹ́ nǹkan èlò ni, ọrọ̀ ni, àkọ́bí ọmọ ó ní láti mójútó dáadáa tí wọ́n bá pẹ̀yìn dà. àkọ́bí ọmọ á rí i pé tó bá jẹ́ pé àwọn àbúrò náà fi sílẹ̀ fóun, òun láti dúró tì wọ́n kóun tọ́jú wọn pé ìgbà tí bàbá àti ìyá wà láyé kí wọ́n bá máa lápá wọn ò ní mọ́. tó o bá dẹ̀ ṣe léyìí, o kọ́lé eré lẹ̀ fúnra ẹ̀ ni. tó o bá ṣe léyìí, àwọn ọmọ ẹ pàápàá ilé ayé á rọrùn fún wọn láti gbé. tó o bá ṣe léyìí, ẹnìkan ò ní mẹ̀mẹ̀ lẹ́mẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀ àti àwọn ọmọ ẹ̀gbọ́n àti àwọn àbúrò. so mo gbà wá lámọ̀ràn, èyí tí a bá jákọ̀bí ká má pẹ́ mo kúkú ti ṣáájú ogún tí wọ́n fi lẹ̀ kí n kó ètò pọ̀ sọ́dọ̀ mi, tàbí kí n tẹ̀ máa jẹ gàba lé lórí kí n gbàgbé àwọn tí wọ́n wà lẹ́yìn mi. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. tí a bá fẹ́ kí a jọ gbé pẹ̀lú ìrọ̀rùn, ká gbé pẹ̀lú ìfẹ́. bàbá ẹ ń sọ fún wa sìn pé àkọ́bí ọmọ dàbí president ni, ó gbọ́dọ̀ ṣàkóso àwọn tó kù lẹ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo èyí ọmọ àkọ́bí ìmọ̀ràn tẹ́ ẹ̀ sanwó fún ńlẹ̀ gbọ́ lẹ́nu bàbá. wọ́n náà ní láti wà kẹ́ ẹ dàbí coordinator láàrin àwọn tó kù, kẹ́ ẹ mójútó wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ìbáà jẹ́ dúkìá tí bàbá fi ilẹ̀ àti tìyá àti àwọn nǹkan tó mí àti tí ò mí nù táwọn bàbá yìí àti ìyá yìí fi ilẹ̀. ìwọ tó jákọ̀ọ́bí ẹ̀tọ́ ẹ̀ ni kó o mójútó kó o sì ṣe bíi pé àwọn bàbá yẹn sì ń bẹ láyé àti láàyè rere. ẹ̀yin bàbá ǹjẹ́ iná àǹfààní àti kàwé àti pé ìwé mélòó lẹ́kà?
Mo kàwé díẹ̀, mo kàwé 6 àtijọ́. Nígbà tí mo kà tán, mo lọ bá àwọn òbí mi tó l'Abẹ́òkúta mo ti wá kàwé. Mo wá lọ bá àwọn òbí mi pé mo fẹ́ kà sí. Bàbá mi ní òṣàgbára, ìyá mi ní tó ń bá rẹ́ni ràn òun lọ́wọ́. Ibi tí ìwé gbé dúró sí nìyẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìwé 6 àtijọ́ bí ìgbà téèyàn lọ yunifásitì sí ni, torí ìtọ́kàngbà náà lọ́hùn-ún àwọn òwe àkọ́kọ́ tó kọ́kọ́ délẹ̀ yìí ó ní àwọn òwe 6 àtijọ́ yẹn déédéé ọmọ yunifásitì sí òun ni. Bàbá ìgbà tí a bá ń kàwé yẹn tẹ̀ ń kàwé yẹn ojú ò rí bóyá kan àbí méjì, àwọn kí ni tójú rí ìgbà náà lọ́hùn-ún? Àwọn ohun tójú rí ńgbà náà ni kò í ṣe púpọ̀, ṣùgbọ́n ńgbà yẹn níjọ́ sátidé àti sọ́ndè a máa lọ ra igi ìdáná ní àdúgbò tó ń pè ní kí ni wọ́n ṣe ń pè nítòsí ìkọjá secretariat nísìn Òkè Mọ̀sán. A kọjá abẹ síwájú, a lọ ra igi ńbẹ̀. Bó o bá ṣe jìnnà sí ni igi tó fẹ́ rà lọ́hùn ṣe máa dínwó sí tí à ń rà nítòsí. So a lọ bẹ̀, a lọ ra igi, a gbé wá sílé, a wá tà. Nígbà tó tún yá, torí ilé onílù láti bí mi, màá bá àwọn tí wọ́n ń lùlù ní àdúgbò wa, màá bá wọn lọ sóde. So owó tí mo rí nínú àwọn iṣẹ́ wọ̀nyí ni mo fi máa ń ná nílé ìwé tí n bá ti lọ sí ilé ìwé fún àti jẹun láàárọ̀ àbí lọ́sàn-án tí a bá jáde jẹun. Ṣé ń gbọ́ o, ṣé ń gbọ́rọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹ wá ń kàwé tẹ́ ẹ ní ìwé nìkan náà ni. Ó dáa ká wá nǹkan kan àbí méjì ká fi kún un. Torí èní kọ́, torí ìjọ tí ó dá páwó tí bàbá ní kò sí nílẹ̀, tí ìyá náà ní agbára mi ò gbé, ilé tẹ́ ẹ ní tẹ́ ẹ ránṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ńlẹ́ máa fi tìra yín. Bàbá ó dà bẹ́ẹ̀. Nígbà tí ẹ ń kàwé yẹn, jẹ́ láǹfààní àti kọ́ṣẹ́ ọwọ́ kan ní gbòógì. Lásìkò tí mò ń kàwé mi ò kọ́ṣẹ́ ọwọ́, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo kàwé 6 tán, tí mo bẹ̀rẹ̀ sí lo ìgbésí ayé, mo lọ ilẹ̀ Haúsá láti lọ ṣòwò, ṣùgbọ́n àwọn òbí mi wọ́n dá mi padà wá sílé. Ṣé ìgbà tó dá yín padà yẹn ṣé pẹ̀lú agídí ni àbí pẹ̀lú dọ̀yìndọ̀yìn pé ẹ gbọ́dọ̀ padà? Dọ̀yìndọ̀yìn pé mo gbọ́dọ̀ padà ni, nítorí èrò ọkàn wọn gbà náà ni pé wọ́n ti ń fẹ́yàwó fún mi. Wọ́n wá mú mi padà wá sí ilé. Bàbá mi wá sílẹ̀ Haúsá gan, wá bá ọ̀gá mi tí mò ń bá ṣiṣẹ́ sọ̀rọ̀ ni pé ó ní láti fi mí sílẹ̀ torí ìyá òun ó sọ pé òun fẹ́ rí mi, torí ìyá òun lẹ̀ ti dàgbà. Tí arúgbó wọn bá lẹ̀ tí ń pé wọ́n fẹ́ rí ọmọ bẹ́ẹ̀, ó fẹ́ fàyè lẹ̀ ni, àfi pé ó lè jẹ́ kí n lọ. Lọ́jọ́ tí mò ń wí bí ọ̀gá mi ṣe ń ké ń lèmi pàápàá ń sunkún, torí ọ̀gá mi ń gbádùn iṣẹ́ tí mò ń bá ṣe, èmi gan sì ń gbádùn iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe nílẹ̀ Haúsá yẹn? Akọ̀wé ni mò ń ṣe. Akọ̀wé. Haúsá yẹn ṣí ṣọ́ọ̀bù tó tóbi tó gba akọ̀wé síbẹ̀. Kódà mo tún ní ọ̀gá náà àwọn akọ̀wé yẹn tó jẹ́ pé mi tún jẹ́ bí igbákejì àbíjọ́ igbá kẹta sí. Sí àwọn Haúsá yìí. Sí ọ̀gá tó wà níbẹ̀ tí ó gba tí àjọ ń ṣiṣẹ́. Lẹ́yìn ẹ̀ náà wá lọ sí ṣọ́ọ̀bù kan fún mi ní ìlú tá à ń pè ní Gashua. Gashua ní ìpínlẹ̀ wo ni nísìnyí? Ìpínlẹ̀ Borno ló wà sí. Borno. Ìgbà náà lọ́hùn kó sì dẹrùn ńgbà náà. Kò sí ayé Boko Haram táwọn. Rárá kò sí Boko Haram gbà yẹn. So wọ́n lọ sí ṣọ́ọ̀bù síbẹ̀ fún mi. Èló wọ́n fi sí ṣọ́ọ̀bù lẹ́yìn gbà náà? £1,600 pound, £600 wọ́n fi sí ṣọ́ọ̀bù yẹn fún mi. Tó jẹ́ pé èmi ni mánéjà, mo tún fún mi ní ọmọ iṣẹ́ tó máa mú ọjà tàbí tó máa gbé ẹrù fáwọn tó wá rajà bẹ́ẹ̀ ni.
ọ̀gá wa ń sunkún. ọ̀gá ń sunkún nígbà tí èmi náà ń sunkún pé ibi tó lè fọkàn balẹ̀ tí mo ríṣẹ́ sí wọn lè jẹ́ ń gbádùn ẹ̀. wọ́n sá mú mi wálé. nígbà tí wọ́n mú mi délé náà ní kí n wá lọ kọ́ṣẹ́ spraying and painting. Bàbá ká tó lọ sí di iṣẹ́ spraying and painting yẹn ìrírí wo lẹ rí nígbà tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Haúsá ìjẹ́ tiẹ̀ náà àǹfààní àti gba Haúsá rárá. mo gbá Haúsá. ẹ bá wa fa Haúsá kí àwọn tí ń wò wá. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ina kwana? An tashi lafiya? Ya iyali ya zaman gari? Ok, àwọn kí ni tójú rí lọ́hùn-ún gbà tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú wọn torí àwọn tẹ́ ń bá ṣiṣẹ́ yìí wọ́n ń ṣe lédè wa wọ́n sì ń ṣẹ̀yà wa kí ni ìbáṣepọ̀ àtàwọn òrírí tẹ̀rí. ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin wa nítorí wípé ìkíní èmi gbá Haúsá ìkejì mo tún kàwé àwọn gbà pé tí irú ẹni tó kàwé bá mójútó ọjà wọn ọjà ò ní sọnù. mo fẹ́ fún wa ní àpẹẹrẹ kan ní ọdún kan nú àwọn ọdún tí mo wà ńbẹ̀ a ta aago fún ọkùnrin kan ọkùnrin yẹn a mọ̀ pé ó lọ jí owó tí ó wá fi ra aago lọ́wọ́ wa ni àwọn ọlọ́pàá mú ọlọ́pàá wá sí ọ̀dọ̀ wa pé àwa la ta aago fóun èmi a ti ṣírò owó ọjà yẹn mọ́ owó tá a fi ránṣẹ́ sí ọ̀gá wa wọ́n wá ní ká gba aago kí a fi ránṣẹ́ ká fi aago yẹn fún àwọn padà a wá sọ fún wọn wípé a ò lè gba aago torí pé a ti fi aago ránṣẹ́ sí ọ̀gá wa ngbòdìjọ́ tí wọ́n máa gbọ́ ẹjọ́ ní court náà bá pè wá pé a ní láti wá o a wá lọ síbẹ̀ ńgbà tá a débẹ̀ wọ́n gbé ẹjọ́ yẹn lọ sí court ní adájọ́ bá ní wọ́n ní kó o gbago olóò gbago kó o dáwó padà olóò dáwó padà ṣé ọ̀gá ẹ tí ó tago ń làwọn fẹ́ mú àbíwọ̀ tó tago fún. ní ẹjọ́ kóòtù wọn tọ̀hún ṣe èyìnbó ni àbí. èyìnbó kọ́ ṣẹ̀ríà ni wọ́n tẹ́ ẹni fàfà wọ́n wá gbé àwọlé náà ti fi ń dájọ́ adájọ́ bó ṣe ilẹ̀ ẹlẹ́ ló ń jókòó. náà bá ní mo ní ohun tí mi ṣe lè gba kábíyèsí ó ní pé aago yẹn kò sí ohun tó ṣe ṣùgbọ́n àwọ̀ ẹ̀ ó ti ń bó lára ó ló dá ó ní ńgbà tọkùnrin bá ti ní ìsìn àwọn ń sọ fún ẹ pé ní ilé ẹjọ́ yìí pé kó mú owó aago wá a lè mú owó aago lọ torí mo ti sọ fún ọ̀gá wa wọ́n wá ní ńgbà tó bá ti ẹ̀wọ̀n dé o àwọn atọ́jú aago tó bá tẹ̀wọ̀n dé a wá fún wa ní owó lẹ́dà tí ó wà nínú aago yẹn tó ti ń bó yẹn ká wá gba aago àwọn bẹ́dà yẹn lọ́wọ́ àtàgo àwọn atọ́jú aago àmọ́ni Kẹ́mi Ọlọ́gùn ẹ fún wa láago á lọ ra lẹ́dà rẹ náà bá kú sẹ́ni wọ́n ní dáńbẹ̀rẹ̀ bè yẹn ní pé ọmọ Yorùbá ẹ lè pẹ́ gbọ́n ṣá. ó lágbára púpọ̀ ibi tó máa dájọ́ yẹn sí ń jọ́ náà lọ́wọ́. ní pé ká gba aago wa o ká fún wọn lówó aago padà àwọn ò jẹ̀bi torí pé ó rajà lọ́wọ́ wa ni ṣùgbọ́n kí á gba aago wa padà kí wọ́n dẹ̀ sọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta. ẹ ká kúrò mbẹ yẹn ká lọ síbi tí ìgbà tẹ́ dé tẹ́ lọ kọ́ṣẹ́ painter. nígbà tí mo dé tí mo lọ kọ́ṣẹ́ spraying and painting wọ́n bá ránṣẹ́ pè mí láti ibiṣẹ́ Èkó ni mo ti ń kọ́ṣẹ́ gbà yẹn ní Ẹlẹ́gbàtà náà bá ní kí n wá sí oko gbà mo dóko ni wọ́n bá ní kí n lọ kí àlejò tó wà nílé. oko yẹn sì ní. abúlé ibi tí a gbé mi sí ní Gàndò. ní Gàndò lóko nígbà náà lọ. oko nígbà náà àti orí igi obì ọ̀pẹ. Gàndò ti di ìlú ńlá báyìí o. náà bá ní kí n lọ kí àlejò tó wà nílé máa yọjú sí inú yàrá tí mo fẹ́ kí àlejò ló di ọmọbìnrin tí wọ́n fi fọ́tò ẹ̀ ránṣẹ́ sí mi nígbà mo wà nílẹ̀ Haúsá mo kọ́kọ́ pòṣe ṣàràṣà bá yí padà n bá kúrò ńbẹ̀ náà ni ṣé mo ti rí àlejò mo ní mo rí ká má fọ̀rọ̀ gùn àlejò yẹn ló jẹ́ kí n sá fi iṣẹ́ tí mò ń kọ́ yẹn sílẹ̀
ní ilẹ̀ ní Haúsá lọ́hùn. ara ò ní Èkó ok ní spray and painting. spray and ibi mo ti ń kọ́ àwọn ẹlẹ́jẹ̀ ń sá kúrò ń bẹ̀ mo wá sá lọ sí Ìbàdàn. ìyẹn túmọ̀ sí pé iṣẹ́ spraying and painting yẹn ò lọ pẹ́. kò lọ pẹ́ ṣùgbọ́n ni mo fi ń ṣiṣẹ́ ń Ìbàdàn wọn báyìí tí mo mọ̀ yẹn ó wúlò fún mi nígbà mo dé mo lọ fi ṣiṣẹ́ lónìí and sons. ní Òní and Sons ní Ìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ bá wà ní ìrìn àjò yín bẹ̀ àtàwọn tí ẹ tún bá pàdé. níbẹ̀ yẹn mo ṣiṣẹ́ ń bẹ̀ yẹn díẹ̀ pẹ̀lú iṣẹ́ yẹn pẹ̀lú spraying and painting yẹn but spraying and painting tí mo kọ́ lẹ́kọ̀ọ́ mútọ̀ là ń kùn ṣùgbọ́n gbà mo dé Òní and Sons à ń kun mọ́tò à ń kun furniture gan-an l'Òní and Sons bẹ́ẹ̀sì lé lórí jù náà ṣe gba so ibẹ̀ ni mo ti ṣiṣẹ́ bí ọdún bíi mélòó kan mo tún kúrò ńbẹ̀ torí a tún wá lọ ṣe contract lábẹ́ Òní and Sons náà contract yẹn a tún ṣe yẹn náà títí bí ọdún bíi mélòó kan àbá ṣì wà ńbẹ̀ yẹn ṣùgbọ́n ńgbà tí Akíntọ́lá àtàwólọ́wọ̀ tí wọ́n jà 1960 or 62 ní iṣẹ́ ìbẹ̀rẹ̀ náà tún dúró. ìjà wọn gbà náà lọ́hùn ló gbé kó ń bàdàn. ẹ̀yin jẹ́ ìkọ̀kọ́ nù àwọn ẹ̀gbọ́n yín àbá àbúrò yín dárí kọ̀ọ̀kan nù wọn tó kàwé ju ẹ̀yin lọ tó sì fi ń ṣiṣẹ́ ìjọba àbí iṣẹ́ àdáni. nínú àwọn ẹ̀gbọ́n mi àmì tí ẹlẹ́gbọ̀n náà ń di bàbá àtìyá but àwọn àbúrò tí mo ní kò sí tó ṣiṣẹ́ ìjọba tàbí tó tiẹ̀ kàwé tó yìí tí mo ka yẹn kò sí. bàbá nígbà tí nǹkan wá ń lọ báyìí ẹ ti dàgbà ẹ ti ń ṣiṣẹ́ báwo ni ìrìn àjò yín gbà tẹ́ ẹ fẹ́ gbéyàwó àti gbà tẹ́ gbéyàwó tán. nígbà tí mo fẹ́ ṣègbéyàwó ṣé o mọ̀ pé mo ti sọ èyí tí wọ́n fẹ́ fún mi tí mo torí ẹ̀ sá lọ. bẹ́ẹ̀ni ẹ padà fẹ́ màmá yìí. mi ò fẹ́ o mo sá lọ pátápátá wọn rí mi wá sóko mọ́ for years so wọ́n wá mú ọmọ yẹn. wọ́n wá yín rárá bàbá. wọ́n wá mi bàbá tán àwọn ọmọ máa wá mi sí Abẹ́òkúta wọ́n wá mi wá wọn ò dẹ̀ rí mi lábẹ́òkúta wọ́n wá mú ìyàwó yìí wọ́n fi ránṣẹ́ sí Abẹ́òkúta. méjì ò láǹfààní àti fẹ́ra yín gbà náà. rárá wọ́n fi ránṣẹ́ sí Abẹ́òkúta pé ńgbà tí ń bá wá sí Abẹ́òkúta màá rí àwọn ará Abẹ́òkúta lè bẹ̀ mí pé kí n fẹ́ ṣùgbọ́n níbi tí ó gbé tọkàn mi gbé lédè ńgbà yẹn ìjọ mo dé Abẹ́òkúta òkè Jẹun nílé àwọn ìyá Jẹun ló wà. ilé àwọn ní ìdílé àwọn ìyá yẹn. nílé àbúrò ìyá mi níbi ó gbé lọ́kọ sí ibẹ̀ ló wà. wọ́n wá ìyá ọkọ ìyá yẹn wá ìyá Jẹun wá sọ fún mi pé èwo Síkírá tú lẹ́nì ìyàwó yẹn ló ń jẹ́ Síkírá nígbà wọn ti sọ bẹ́ẹ̀ fún mi ibẹ̀ ni mo ti padà sí Ìbàdàn. ẹ ti ẹ ṣòkò dúró ẹ tún tẹkọ̀ létí sí Ìbàdàn. mo tẹkọ̀ padà sí Ìbàdàn so ńgbà tí ìyá Jẹun dé tí wọ́n sọ fún pé mo dé. ìyẹn àbúrò ìyá mi ó wá mi wá ságbo eégún kò rí mi ó wá padà wálé nílùú Abẹ́òkúta níbi Abẹ́òkúta ó wá ní ẹni tẹ́ ẹ pé dé àwọn òrì bóyá lẹ́jọ́ kejì ṣe máa mọ́ ó hàn tẹ ọkọ̀ létí wá sí Ìbàdàn ni ẹ bá wá sí Ìbàdàn sísà mi tí mo wà lọ́dọ̀ ẹ̀ ń Ìbàdàn ló gbà mí lọ́wọ́ ẹ̀ pé báwo lẹ ṣe máa fẹ́ yàwó fún ọmọ kékeré ṣé ó ti tó níyàwó lójú yín ni bí yẹn ṣe bá nù wọn lọ́rọ̀ burúkú pé ó dá ìyàwó padà sí ilé wọn Agége padà nìyẹn tó kán tó pé kéyàwó lọ lọ́kọ mi kó tó lọ lọ́kọ. bá wa ní ìrìn àjò yín gbà tẹ́ gbéyàwó tì yín gangan. ńgbà mo ètò fọ́ọ̀nì ni pé ńgbà mo gbéyàwó mi wọ́n sọ fún mi pé àwọn ò ní dá sí àwọn ò ní mọ́tò bá máa gbéyàwó mọ̀ ní kò burú máa lọ háyà àwọn èèyàn tó máa bá mi lọ lé àná mi ṣùgbọ́n ńgbà tí ìjọ ìtọrọ ìyàwó dé wọ́n gbọ́ wọ́n ra nǹkan tá a máa fi tọrọ ìyàwó bí wọ́n ṣe ń rà láyé àtijọ́ wọ́n ń gbé àwọn èèyàn ránṣẹ́ wọ́n pé kó gbé wá èmi kẹ́ ń wà Ìbàdàn tí mò ń ṣiṣẹ́ ńgbà yẹn sísá mi Ìbàdàn yẹn ti rẹ́ra gbogbo nǹkan wọ̀nyí sódà nǹkan méjì la gbé lọ sí ilé àná wa nígbà máa fẹ́ yàlé mi
Asisat Àkànbí nǹkan tọrọ méjì la gbé lọ bẹ́ẹ̀ni tó wá látọ̀nà méjì. ló wá látọ̀nà méjì. ọ̀dọ̀ sísá yín ìyẹn wá ń bí àtàwọn ọ̀dọ̀ látọ̀dọ̀ àwọn òbí. àyẹn náà tún wá. báwo wá ní kí wá ní yàtọ̀ nígbà tẹ́ wà lọ́dọ̀ àti nígbà tẹ́ wá gbéyàwó tán. àsìkò gbà mo wà lọ́dọ̀ yẹn kò sí ẹni tí ò ń ṣe ọmọdé gbogbo ìgbà tá a wà ní ọ̀dọ̀ tá à ń ṣọmọdé ńgbà tí máa lọ sílé Haúsá ní àkọ́kọ́ tí mo fẹ́ lọ bá bọ̀dá mi mo fẹ́ lọ mo ti lọ mo wá lé wá lọ lùdé torí mo kàwé díẹ̀ nílé Haúsá kí n tó wá pàdé mi gbogbo owó tí wọ́n kó fún mi àti owó tí a máa fi everything ńgbòdì tí adé nígbà tí mo fẹ́ lọ wọ rélùwé ní Láfẹnwá lábẹ́òkúta ìmọ̀ gba wọn yọ owó mọ́ mi lápò mi ì tí gba tíkẹ́ẹ̀tì ebi mo fẹ́ gba tíkẹ́ẹ̀tì ni wọ́n ti yọ owó ǹjẹ́ kí n kọ́ bá kò kí n gba tíkẹ́ẹ̀tì ní ìrówó n bá padà wálé nígbà tí mo délé tí mo sọ fún pé wọ́n mà ti yọ owó mi lápò mi kòsó ní gba tíkẹ́ẹ̀tì wọ́n ní ẹ máa wò bó ṣe sọ ṣápánà àmúwọ́ Ọlọ́run ni nà ṣé máa. onílágbára púpọ̀. wọ́n ló ti dánmọ́ gàmbàrí àmúwọ́ Ọlọ́run gbogbo nǹkan ti àmúwọ́ Ọlọ́run ni mi lè máa wò kán yọ owó mọ́ lápò. ìyẹn ni inú ìwà ọmọdé tí mo rí gbà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tẹ́ ẹ wá gbéyàwó ńkọ́. lóògbà tí mo wá gbéyàwó àsìkò tí mo wá gbéyàwó yẹn ṣe mọ̀ pé ìyàtọ̀ bẹ̀rẹ̀ sí wà àwa mix tí ó ti mọ̀ pé ńgbà tí wọ̀ pẹ̀lú ìyàwó ẹ tẹ́jẹ́ yín lẹ́jọ́ wà nílé ohun tí yóò mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ náà ni ó máa mọ́ra àwa ńgbà yẹn kò lẹ̀ sí ohun tó ń jẹ́ for better for worse àwọn òde ẹ̀ mọ́ but Ọlọ́run sá ti kọ pé àjọ máa fẹ́ra àjọ fẹ́ra àwọn ìṣe for better for worse but síbẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe alágbogbo gbogbo alàjá Ọlọ́run fún wa lọ́mọ ọkùnrin ó fún wa lọ́mọ obìnrin ẹ̀ṣẹ̀ ló ń bá wa mix ẹ̀. Ọlọ́run ó ṣe àwọn ọmọ yín lọ́mọ. àmín o àmín àmín. ní fojú sunkún kankan nù wọn. àmín o. lágbára Ọlọ́run wọn pè é tí wọ́n fi ń lọlé ayé Ọlọ́run ó jogún ẹ̀ fún mi. àmín àmín. bàbá ẹ bá gba àwọn ọmọ tán fẹ́ gbéyàwó táyà wọn ń já àbí tán ti wà nínú ìyàwó tí wọ́n wá ní nǹkan kan àbí méjì nínú ẹ bá gba àwọn mọ̀ràn. ṣé ẹ rí àmọ̀ràn tí mo fẹ́ fún wa ni wípé ìyàwó tẹ̀ ń wò yẹn tí ó bá yé àwọn ọmọ wa dáadáa ó yẹ kí ìfẹ́ tó dógbin kí ọkọ kó fẹ́ràn ìyàwó ẹ̀ kí ìyàwó náà kó fẹ́ràn ọkọ ẹ̀ kí wọ́n má fi dúdú pe funfun fúnra wọn tí ìfẹ́ yẹn bá ti wà ìyàwó á mọ̀ pé tí nǹkan bá bá ọkọ òun ó bá òun tí nǹkan kan bá bá ìyàwó òun ọkọ náà mọ̀ pé ó bá òun tí yẹn bá ti wà ẹ rí i pé ìgbéyàwó tó ń pínyà ní àìpẹ́ ọjọ́ láìpẹ́ oṣù wọ̀nyẹn kò ní sí but ìtorí pé wọn fìfẹ́ òótọ́ bára wọn lò ló mú kílé wọn kó máa kẹ́gbé ìgbéyàwó máa pínyà kíákíá lóòótọ́ ayẹlẹ́májà ò sí àìsí ìjàmá rẹ̀ kò sí but tá a bá ti ń jà tá a ti ń sọ láàrin ra wa tí kò sí pé ẹnìkan ń gbẹ̀kọ́ láti ta ẹ rí i pé kò ní í sí kọ́nu-kọ́kọ́ láàrin wọn pọ̀túngbà táwọn tó ń dó wọn létí bá ti bẹ̀rẹ̀ sí dó wọn létí pàápàá àwọn obìnrin wọ́n ti ń kẹ́gbẹ́ tàbọ́kùnrin pàápàá tó jẹ́ pé ó ń bá wọn ẹgbẹ́ àwọn tí ó jẹ́ pé ọ̀rọ̀ mọ́ṣáṣí náà sọ lẹ́nu tí wọ́n mọ obìnrin sí nǹkan kan tó bá ń bá wọn rìn ohun tí òun gan ò lè gbà nínú ilé ẹ̀ àwọn ẹni a máa sọ fún wọn lágbàá pé àwọn ò lè gbárù ẹ o
àwọn sì ń gbarú ẹ̀. àwọn sì ń gbarú ẹ̀ Wọ́n sì gbà tó jù bẹ́ẹ̀ náà lọ. so kí ẹnikẹ́ni náà méjèèjì má gba ẹ̀kọ́ ẹ̀kọ́ pàápàá ó pọ̀ nínú tó ń da lérú ní ní ìsìn máa mọ̀ sí. bàbá nígbà tí ẹ ti gbéyàwó àdúgbò ẹ ti gbéyàwó bàtà wa ń bímọ báwo ni ìrìn àjò yẹn ṣe rí àtàwọn kí ni àwọn tójú rí nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní bímọ. nígbà tí à ń bímọ ẹ mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àǹtí mi tó wà nìbàdàn tó sọ pé kán má fẹ̀yàwó fún mi nígbà tí mo sì kéré nítorí téèyàn bá wà ní kékeré tó bá fẹ́ bìnrin tí èèní gbàṣẹ́ gbòógì lọ́wọ́ ó máa nira díẹ̀ fún un torí ńgbà tí mo bẹ̀rẹ̀ sí tọ́mọ pẹ̀lú ìrọ̀rùn ni a fi ń tọ́ bó tẹ̀ jẹ́ pé oúnjẹ táwa ń fún ọmọ ńgbà náà ẹgbẹ̀fúlẹ̀ àwọn ẹgbẹ́ wa mi ò rí fún nítorí pé cow and gate ńlá wà ń rà ńgbà yẹn cow and gate náà pé oúnjẹ àwọn ọmọ ńgbà yẹn bí baby food tí wọ́n ńgbà yẹn kẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tàbáwọn míì ló jẹ́ ẹgbẹ́ wa ó lè jẹ́ oúnjẹ tó ń pè ní kọ́rọ́ wọ́n á mú ẹ̀kọ́ wọ́n á sè é bí ògì lógì wọ́n á sè ògì yẹn ní kọ́rọ́ ní tẹ́rẹ́ wọ́n á fi ewé táwọn eléwé ọmọ ń tà á fi sí i tó máa fi jẹ́ pé bọ́mọ yẹn bá mú a máa yàgbẹ́ wọ́rọ́wọ́rọ́ tí ò ní dúró sí inú ẹ̀ ṣùgbọ́n wọ́n gbà fọlọ́run ni. bẹ́ẹ̀ni. torí kò sẹ́ni tí nǹkan rí òun kò tó òun níbi tí àwa ti ń ra oúnjẹ cow and gate fún ọmọ èlò wọn dẹ̀ ń ra ńgbà náà sílé 2.5 ńgbòyà ó di sílé 5 ó kọ́kọ́ di sílé 3.5 ńgbòyà ó di sílé 5 wẹ́rẹ́ bí ọ̀sẹ̀ méjì ní wọ́n dẹ̀ máa jẹ́ tán a tún máa rà mí. so àìkò tètè gbéyàwó yẹn bí wọ́n pé mo ti níṣẹ́ lọ́wọ́ ó ràn mí lọ́wọ́ láti tọ́ àwọn ọmọ pẹ̀lú ìrọ̀rùn. bàbá sọ pé ńgbà táwọn ń tọ́mọ ìrọ̀rùn ló bá dé pé ó yàtọ̀ mo wá sọ lórí ètò wa tó lọ ń jò ní pé ìka ò dọ́gba ọlọ́wọ́n ọba tó dá gbogbo wa ti mọ̀ ní ò ṣe pín dọ́gba nígbà tí gbogbo wa bá ní àwọn òòlà wa fẹ́ máa fún tó ń já láìní agbára ọlọ́run àní táwọn náà àní tọrọ jẹ́ o a sì ní retí èèyàn kan kí gbogbo wa tó jẹun. Bàbá nígbà tí àwọn ọmọ wa ń dàgbà ǹjẹ́ a rí àsìkò kan tí ẹ tẹ̀lé àwọn ọmọ lọ iléèwé rí àbí ẹ kàn máa ń dá àwọn ìyá wọn dání pé ẹ lọ yanjú ẹ lọ́hùn-ún. nígbà tí àwọn ọmọ ń dàgbà mo dúpẹ́ mo láyọ̀ láti sọ pé nígbà tí mi ti ní dráìvà fúnra mi ni mo ń gbé àwọn ọmọ mi lọ sí skul. yàtọ̀ sí ẹ̀gbọ́n wọn tó jẹ́ pé primary school Reverend Kuti primary school ló lọ lábẹ́òkúta ń bí. lábẹ́òkúta gbogbo àwọn tó kù lẹ́yìn tiẹ̀ private school náà lọ bíi St. Bernadette ní Bara St. Montessori ní junction wambi ní Diaba so inú mi lẹ́nu pé gbogbo wọn lọ́lọ́run bá mi ṣe ní ọmọ. lágbára Ọlọ́run wọn ẹ̀ ní fojú sunkún wọn. àmì o. bàbá ká tún tó lọ síbi tí ìbéèrè tó kàn báyìí àwọn èèyàn ń gbọ́ tèkóbọ̀ báwo ni tèkóbọ̀ ṣe bẹ̀rẹ̀ gan-an. àṣe ní 1972 sísá mi tí mo lé wà Ìbàdàn yẹn ní 1962 sísá mi Ìbàdàn yẹn ó ní kí n wá lọ kọ́ṣẹ́ bread mo wá lọ kọ́ṣẹ́ yẹn in fact nígbà tí mo débi iṣẹ́ yẹn ìyá oníṣẹ́ yẹn sọ pé mi ò lè kọ́ṣẹ́ bread mo sọ fún un pé màmá máa kọ́ ṣe bí wọ́n mú mi tipátipá. fúnra yín lóhùn yín lọ́kàn fúnra mi ni mo sọ pé màá kọ́ màá dẹ̀ kọ́. ó ń sọ fún sísà mi pé ohun tó ń yẹ sọ bẹ́ẹ̀ ni pé eléyìí kò sáré ìyá lára ẹ̀ eléyìí tó dúdú tó ń dán bọ́rọ́bọ́rọ́ yìí lórí mo gùn kéde ipò foreman ní Najaso but nígbà tí ó wá sọ bẹ́ẹ̀ mo wá sọ fún pé màá kọ́ mo dẹ̀ bẹ̀rẹ̀ in fact ìyá yẹn ó gbà mí lọ́gàá torí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìyanu ni mo ṣe ń bẹ̀ àwọn ọ̀gá mi tí wọ́n bá sun búrẹ́dì jóná
tí wọ́n máa kó sábẹ́ igi tá máa jági lé lórí tá máa fi dáná ọjọ́ kejì tí mo sọ fún wọn pé kí wọ́n má jà ṣe bẹ́ẹ̀ mọ́ kí wọ́n já sọ fún ìyá wọ́n ní ìyá máa ṣépè ní tó bá ti rí bẹ́ẹ̀ ìjọ tí ìyá dẹ̀ máa mọ̀ tí mo ní èmi ò ní sánú owó ìtorí mo sọ báyìí fáwọn ọ̀gá mi but màmá wọn ní ṣe lẹ́ẹ̀ máa ṣépè wọ́n ní dáhùn sọ bẹ́ẹ̀ ayé ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ò ní lẹ́ mo ní màmá ṣe mọ́ màmá wọn lẹ́ẹ̀ máa ṣe náà lẹ́ ń ṣe yìí so ká má fọ̀rọ̀ gùn ìyá yẹn bẹ́ẹ̀ ó dáríjì wá ó lè sọ fún wa pé tó bá ti ń ṣẹlẹ̀ ká máa jẹ́ kó ń rí so mo kọ́ṣẹ́ yẹn mo mọ̀ a wá padà sí ibi wọn ti ní lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ àǹtí mi yẹn wọ́n kọ́ bakery àbẹ̀rẹ̀ iṣẹ́ mo ṣiṣẹ́ bíi ọdún mẹ́ta tí mo fi sìn wọ́n ìwọ̀n kọ́kọ́rọ́ kan ba apá Àjàò jẹ́ ọ̀sẹ̀ la ń yọ èrè owó iṣẹ́ wa bí iṣẹ́ yẹn ṣe ń pọ̀ sí la ń fi kún èrè yẹn ńgbà tí ó yá ìyá àǹtí mi yẹn ń kọ́lé ní Èkó wọ́n wá gba pọ́n 13 lọ́ọ̀ mi wọ́n fi ránṣẹ́ sí màmá wọn fáwọn fi ràn lọ́wọ́ ńgbà tí a máa ṣírò owó láàrin ọ̀sẹ̀ lẹ́yìn níparí ọ̀sẹ̀ pọ́n 13 yẹn ó yọ nù owó iṣẹ́ páùn nọ́mbà náà lọ́hùn páùn ni wọ́n wá ní báwo mo ṣe ṣe máa wà mọ́ owó tí báyìí tẹ́ gbà ńkọ́ oníṣẹ́ tẹbí kó ń bá máa jìyà ló ń ṣe ń yá máa jìyà lọ́fà òun láti eléyìí pé òun gbowó yẹn ó dáa o mo wá lọ fẹjọ́ sùn ọkọ ẹ̀ wá ní ọ̀rọ̀ yín ò ṣe dá sí o ẹ lọ sí ilé kó lọ sọ fún àwọn òbí yín mo dẹ̀ lọ sọ fún àwọn òbí ńgbà wọn dé pé wàá jókòó gbogbo owó tí àǹtí mi yìí ń gbà tí kò bá tó lẹ́yìn ìgbà tá a bá yọ èrè tán mo kọ owó yẹn ó jẹ́ £110 pọ̀ tígbà tí àwọn máa wí wọ́n ní mo ti ná £100 nínú owó àwọn èmi wá gbéwèé yẹn kalẹ̀ wọ́n wá ka ìwé wọ́n wá sọ fún wọn pé Adúkẹ́ ìwé tọ́mọ ikọ̀ yìí ṣé tòótọ́ ló gba àwọn owó yìí lọ́wọ́ ẹ̀ ẹnu tó máa gbé báyìí pé kó sọ̀rọ̀ níṣẹ́ ló bú ẹkún torí ó rí i pé mo ti ṣòótọ́ pẹ̀lú òun so wọ́n bá ní kó padà sọ́dọ̀ àǹtí ẹ̀ ọmọdé ń ṣe àgbà ń ṣe ọmọdé àǹtí mi tó ń promise mi pé tí n bá tọmọ mi bá dàgbà òun á rán ìwé 10 táà tí ọmọ òun ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹsẹ̀ gátàǹgàtà ló ti ń yọwọ́ oríṣiríṣi ń bá máa di pé ọmọ mi dàgbà á ti pín gàrí o ibi mo ti make up mind mi pé máa kó ń bẹ nìyẹn so bí mo ṣe kó ń bẹ mo yìí wá dá mo wá rẹ́ǹtì bakery l'Abẹ́òkúta èmi náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbọ́n gbà mo bẹ̀rẹ̀ yẹn mo fàágùn o torí kò yí sí torí mi ò rí owó gbédè díẹ̀ owó ọmọ tí ìyáálé mi gbà ó fún mi £10. owó ọmọ ńgbà tán bímọ. bẹ́ẹ̀ni mo gba £10. ṣé alákọ̀ọ́bí ni àbí. àkọ́bí ìyá mi ó fún mi ní £10. àbúrò mi obìnrin ìyá yín ó fún mi ní £10. èmi náà rí kọ́sọ́mà mi kan fún mi ní £2 ó jẹ́ £32 ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. tẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ tí kò bọ̀ pẹ̀lú àforítì ẹ wo ohun tí owó yẹn dà lẹ́nu gbogbo ohun tí mo dà lẹ́nu pẹ̀lú àforítì ni mo fi dà owó yẹn lé. nígbà náà ẹ rẹ́ǹtì bakery. mo rẹ́ǹtì bakery. àwọn èèyàn wá ṣùgbọ́n yín tẹ́ẹ̀fì di tèkó bọ̀ lẹ́nu. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọmọ ọ̀sìn yìí ẹ̀bá abárẹ́ ni ṣùgbọ́n yín bẹ́ẹ̀ ẹ̀yin lè jẹ́ di bó ṣe di lẹ́nu kò ṣe pé máa kówó lọ kílọ̀bù ni kò ṣe pé máa kówó lọ lé oníjó ni àìmọye ọmọ tí wọ́n ti dá lókòwò tó ti pawó pọ̀ bẹ́ẹ̀ pé gbà ó yá lọ fi bẹ̀rẹ̀ nǹkan kan tó pé lẹ́nìí nǹkan yẹn ò tiẹ̀ di méjì débi tí yóò di 3 ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu bàbá yìí bàbá Ọlọ́run jẹ́ pé ẹ pẹ́ fún wa ẹ túbọ̀ pẹ́ jù báyìí lọ ìgbà tẹ́ wá ń ṣe tèkóbọ̀ yìí tí tèkóbọ̀ bakery yìí bẹ̀rẹ̀ ojú á rí 2 àbí 3 ojú á rí
orí Hmm. orí ojú rí nítorí pé nígbà mo bẹ̀rẹ̀ mo sọ pé kò sí owó púpọ̀ láti fi bẹ̀rẹ̀ Hmm. mo rẹ́ǹtì bakery bakery tí mo rẹ́ǹtì mi ò rí ìtó ní ẹ́ńjìn nínú màá lọ mo rẹ́ǹtì ẹ́ńjìn ní Ìbàdàn màá gbé wá la fi ń pull bread tó bá yọnu ń tún gbé lọ Ìbàdàn lọ ṣe ni kì í ṣe pé wọ́n fẹ́ wá bá mi kò tún sẹ́ni ṣe tó ń túnṣe lábẹ́òkúta ńgbà náà ó wà mí mọ̀ wọ́n bàtẹ́pẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. àti pé ẹni tí ó fún mi máṣíìnì òun ló máa tún ṣe kìlẹ̀ ṣe pé máa ránṣẹ́ wá á ní kí n gbé wá ni. So wàhálà mọ́tò gan ara ẹ̀ ní. So bá a ṣe bẹ̀rẹ̀ yẹn títí inú mi sọ fún wa wípé àforítì téèyàn bá ní sùúrù tó determine pé òun báyìí ni mo fẹ́ ṣe mo fẹ́ ṣe é. tí n bá tààrọ ìyà tí mo jẹ nídìí iṣẹ́ yìí kí n tó gùnkè kánà tó lànà kàn mí àwọn ọmọ ìsìn yóò lè jẹ́ wọ́n á ti sá lọ lójú ṣe ń kọ́ wọn náà ṣe ń fẹ́ fi èèyàn ṣẹ́ṣó náà ṣe ń ṣe kí lẹ́yìn ṣe ń pe yahoo àbí kí wọ́n pe wọ́n ṣe ní. but téèyàn bá dojú kọ ṣe pé ń báyìí ni mo fẹ́ ṣe o ń báyìí mo fẹ́ là láyé mi tó bá ti ń pọ̀ sùn ẹ̀ ó lè pẹ́ olúwa á achieve ẹ̀. jẹ́ gbọ́rọ̀ ẹ̀yin èèyàn mi mo kí ọ̀gá mi Táíwò Àjàyí àti bàbá mi Mr. Àjàlá Mr. Àjàlá náà wà pẹ̀lú wa lórí ètò yìí tó ń gbọ́ ètò yìí lọ́wọ́ ẹ máa share ẹ máa kọ́mẹ̀ntì sábẹ́ ẹ̀ ṣé gbọ́rọ̀ bàbá ní ẹ má sáré kọjá kádàrá pẹ̀lú àsìkò àdébí tá à ń lọ ó lè pẹ́ àmọ́ pẹ̀lú àsìkò àdébí tá à ń lọ bàbá nídìí iṣẹ́ yìí ẹ ti ra iyì ẹ ti gba iyì ẹ ti ní iyì tó pọ̀ torí láàárín kan mo mọ̀ pé yìí ni ọ̀gá gbogbo àwọn tí ń ṣe búrẹ́dì nípínlẹ̀ Ògùn yìí lágbára Ọlọ́run iyì tẹ́ ẹ ti ní yìí Ọlọ́run ò ní dàrú Ọlọ́run ò ní bàjẹ́ ẹ túbọ̀ máa ní ìlọ́ni. Ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò torí mi mọ̀ pé àgbẹ̀ olóhùn ọ̀sìn ẹja ni àti olóhùn ọ̀gbìn báwo lẹ ṣe pẹ̀lú iṣẹ́ búrẹ́dì tẹ́ ń ṣe ń gbà náà lọ́hùn tí ó fi ń lọ ní ìkọ̀wọ́nkọ̀wọ́ torí mo rántí gbà tá a kéré a lọ kó ẹja ní odò bàbá tí mo sì ń sọ yìí odò ńláńlá ni kò sódò kéékèèké atólò bíi 5 àbí 4 tí n bá ṣì a lọ kó ẹja ńgbà náà lọ tá a tiẹ̀ tún kó jàgbá bàbá báwo lẹ ṣe ń ṣe ń gbà yẹn tó fi ń rìn kọ̀wọ́kọ̀wọ́. ẹ ṣe ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé nǹkan kan ló ti ẹ̀sùn mi sídìí iṣẹ́ ẹja níjọ́ kan mo lọ sí abúlé wa ní abúlé onílù a ní odò kan bẹ́ẹ̀ à ń pè ní Òpónú odò yẹn ni mo lọ níjọ́ kan ajẹ búrẹ́dì kù ajẹ débẹ̀ mo wá sọ sí odò àwọn ẹja wa ń bò bí ìgbà ká pé èèyàn dé bí ìgbà tọmọdé ń jẹ sàrà látijọ́ wítíwítíwítí mo wá rò lọ́kàn mi pé ìyẹn pé téèyàn bá ń sin ẹja àwọn búrẹ́dì tí yà ń dànù tó ń bu tó bàjẹ́ yẹn pé a lè máa fi bọ́ wọn. tó dàbí ok àwọn búrẹ́dì tó ti bàjẹ́. tàkù tí a lè ta lọ́jà. tí ó lè dọ́jà mọ́. yóò mì pé a lè máa fi bẹ́jà. bí mo ṣe délé nìyẹn mo bá ní kán máa bá ń wálẹ̀. bí mo ṣe rílẹ̀ ní àdúgbò bí mo rílẹ̀. bàbá ilẹ̀ tẹ́ ẹ rílẹ̀ ibi tílẹ̀ yìí wà yìí yóò tó éka mélòó gbà náà lọ́wọ́. mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú plọ́ọ̀tì méjì. ń gbòòyà ó di plọ́ọ̀tì 4. mo wá lọ sí Ministry of Agric mo fẹ́ ṣe oko ẹja wọ́n ní ṣé èyí tí màá fi mú jẹ ni àbí èyí tí mo fẹ́ fi ṣe òwò tó jẹ́ commercial mọ́lá èyí tí màá fi ṣe òwò ni o wọ́n ní mo láti ní tó éka ilẹ̀ bíi 5. n bá ní kí wọ́n bá wálẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ra ilẹ̀ yẹn nìyẹn tó lẹ̀ di éka 10 ó tún lé. 10 acres. 10 acres. Bàbá iṣẹ́ búrẹ́dì ló kọ́ ilẹ̀ yìí o. òun ló kọ́ òun ló bì. iṣẹ́ búrẹ́dì ló bì. iṣẹ́ búrẹ́dì ló pọ̀ 10 acres tí bàbá ń sọ yìí o. bẹ́ẹ̀ni ẹ máa bọ́rọ̀ bọ̀ bàbá. so nígbà tí mo ralẹ̀ yẹn mo wá lọ sí ministry padà mo ti rí lẹ̀ o wọ́n wá ní kí wọ́n recommend mi sọ́dọ̀ consultant kan pé kó bá mi
ṣe feasibility studies ó ṣe à ń gbowó bíi £250 lásán gbà yẹn ó lè ṣe ó dàbí pé àti bọ́ sí náírà £250,000 láì lo àsángbà yẹn ó lè ṣe ó gbélé wa lọ́wọ́ ẹbẹ̀ láti pé àwọn operator caterpillar contractor wọ́n bẹ̀rẹ̀ sí bá wa gbẹ́ reservoir wọ́n gbẹ́ pond so gbogbo ìgbà tá à ń gbẹ́ yẹn iṣẹ́ búrẹ́dì ń lọ lọ́tọ̀ tiẹ̀ òun ló ń finance gbogbo project yẹn. Bàbá mi ò mọ̀ rárá mo mọ̀ pé búrẹ́dì yìí ó rìn dáadáa mo mọ̀ pé ó dé Ilé-Ifẹ̀ ó dé àwọn ibì kan ní ìlú Nàìjíríà tá a wà yìí Òṣogbo náà ó dé Òṣogbo. Bàbá Ọlọ́run tó wá ṣàmì sílé iṣẹ́ búrẹ́dì yìí tó wá jẹ́ ó pọ̀ fish pond kò sí tá a bá dé ibi tí fish pond bàbá gbẹ̀mú fish pond yìí náà wà lẹ́nìí. Olúwo fa àtòkò. Olúwo fa àtòkò. Ó wà ní ọ̀nà Abiola way àyà ní ti Mádojútìmí bẹ́ẹ̀ la máa bá dé. bẹ́ẹ̀ bá ti dé Mádojútìmí tí bàbá sọ yẹn ẹ̀yẹn sọ pé ń lo oko ẹja báyìí tàlájú tó ẹ fi tèkó bọ̀ sí ẹ̀ débẹ̀ bàbá nígbà tí bísíǹsì yẹn wá ń grow pẹ̀lú ra wọn yóò fẹ́ máa ẹ mọ̀ pé yóò fi sọ́tún yóò fi sósì àwọn nǹkan wo lẹ rí náà lọ́dún náà lọ́hùn tẹ̀fí ń wò pé àbí kí n máa ṣe lọ àbí kí n filẹ̀ ní àbí kí n máa ṣe lọ. Nígbà yẹn ó dé stage kan gbà tá a parí odò ẹja mo gba ọmọ graduate kan síbẹ̀ tí ó jáde ní University of Ibadan. graduate kó máa mójútó. bẹ́ẹ̀ni but nígbà tó débẹ̀ a rí i pé iṣẹ́ yẹn ń lọ dáadáa but ó ṣiṣẹ́ ọdún kan Ọlọ́run lọ ṣe masters bó ṣe lọ tí ò padà mọ́ nìyẹn so a tún gbẹ lòmíì ìyẹn náà tún ṣe tiẹ̀ òun náà tún lọ ọ̀dọ́ àyè pé ń ṣe ni wọ́n dúró bá máa impress mi láti máa pump owó síbẹ̀ ṣùgbọ́n ń gbà wọn dúró ìwàsí tó wá jọ mí lójú tó dùn mí jù ń bẹ̀ ni pé ọmọ mi ọkùnrin tí mo wá ní tó fẹ́ lọ sí University of Agric tó fẹ́ ṣe engineering mo wá sọ fún pé má ṣe engineering ṣe fish management ó lè change course ẹ̀ ń gbòó dé tó ṣe course yẹn tán tó dé níṣẹ́ ló lóun fẹ́ consult fún ọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni lọ consult fún ṣe gbà á sọ́wọ́ nìyẹn. ó ní agbára púpọ̀ gbogbo èèyàn ló fẹ́ kí graduate ṣiṣẹ́ lọ́dọ̀ o bó ṣe rí nìyẹn àmọ́ bàbá business yóò ní kú o yóò máa lọ lágbára Ọlọ́run. Bàbá èmi mọ̀ báwọn èèyàn ò mọ̀ mo sì fẹ́ káwọn èèyàn mọ̀ bóyá tá a bá ní àká méjì àwọ́ọ̀dù náà là ń wò yìí ẹjọ́ yìí ẹ̀sìn rẹpẹtẹ báwo ló ṣe jẹ́ tó yẹ ẹ̀sìn fi pọ̀ báyìí. ohun tó ṣe jẹ́ kó pọ̀ ni pé nígbà tí iṣẹ́ búrẹ́dì yẹn tó ń ṣe dáadáa àwa náà ò dá gbé owó yẹn sára a fi ran àwọn èèyàn lọ́wọ́ a fi ran àwọn ọjọ́ lọ́wọ́ àwọn ọjọ́ yẹn ló invite wa tí wọ́n máa pè wá sí fún ìrànwọ́ tábàlẹ̀ ti ṣe wọ́n fún wa láwọ́ọ̀dù so ojúṣe wa láàrin ẹ̀sìn láàrin àwọn èèyàn even àwọn ẹgbẹ́ mi wà níbẹ̀ tí èyí ṣe tẹ̀sìn so ojúṣe wa ọwọ́ tá à ń nà sí wọn gbogbo àṣírí tá à ń ṣe fún wọn ló mú kí àwọn àmì ẹ̀yẹ pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Bàbá particular mo wá rí kan bí wọ́n ní Ansarudeen kí làṣepọ̀ yín pẹ̀lú àwọn Ansarudeen. Ansarudeen ó jẹ́ ẹgbẹ́ tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ mo dẹ̀ wà nú ẹ̀ kódà mo gùnkè débi tó jẹ́ pé second in rank sọ́gà pátápátá vice president ní Ansarudeen throughout the world Nigeria. throughout the world torí alẹ́ka ní Amẹ́ríkà àní ní Britain so vice president ni mí báyìí nípò tí mo ti lo sáà tèmi mo ti sọ̀kalẹ̀ ẹlòmíì ló ń lo òpin lọ́wọ́ torí
sáà ọdún méjìlá ọdún mẹ́sàn-án ọdún mẹ́ta lèèyàn lè lò lórí ipò kan. Mo ti lò ó, mo ti sọ ẹlòmíì lè ti bọ́ síbẹ̀ báyìí. So Ansarudeen ó jẹ́ bí kíni kí n ṣe pé ilé mi kejì yàtọ̀ sí bùkátà tí n bá ń gbọ́n bí nù ilé yìí. Bùkátà Ansarudeen ìyóhùn kí wọ́n gbé wá iye tá gbé apá mi bá ká ń bẹ̀ màá ṣe. For instance à ń ṣe yunifásitì lọ́wọ́, yunifásitì wa ti wà ní ìsìn lọ́fà. Mo ní iye tí mo dá sí àpò Ansarudeen fún ilé yunifásitì yẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Bàbá gbàtẹ́ ti wá pẹ́nu iṣẹ́ búrẹ́dì yìí kò sí bó ṣe wù ó jẹ́ gboyè kan àbí méjì jẹ́ lè bá wa dákú àwọn oyè tẹ́ ẹ ti gbà nínú iṣẹ́ búrẹ́dì yìí. Inú mi dùn láti sọ fún olóòtú wípé èkínní mo ṣe alága, mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní financial secretary fún Abẹ́òkúta. Mo di secretary Abẹ́òkúta, mo di secretary Ogun State, mo di state chairman Ogun State. Ní ìsìn mo wà ní board of trustee Association of Master Bakers ní Nàìjíríà. Ẹ ti wá rí i pé èèyàn ńlá ni la gbé wá sórí ètò lénìí. Bàbá ajá ká kúrò ní gbogbo abala tọ̀hún yẹn ká tún wá padà wá sílé báyìí. Bàbá ìwà wo lẹ ti wù sí èèyàn kan rí tẹ́ pé bẹ́ẹ̀ bá rántí omi inú akàn yín pé ǹbámọ̀ má ti wùwà yìí o, kò sígbà kígbà tẹ́ ẹ bá lè rántí irú ìwà yìí omi inú ó sì máa kàn yín. Ṣé mo lè rántí ṣá? Mi ò rò pé mo ṣe, nítorí mo máa ń fi ọ̀rọ̀ rora mi wò kí n tó hùwà yẹn séèyàn. Mo wá lè fa ìmọ̀ ṣe o kí ó jẹ́ pé nígbà tẹ́ wà lọ́dọ̀ tẹ́ ti ẹ̀ rántí. Èyí tí n bá rántí ńgbà tó pé ọ̀dọ́ yẹn, mo rántí ńgbà tá a wà kéékèèké. Àbúrò mi kan ilé bàbá ẹ̀ wà ní kọ́nà àgbègbè yẹn, kò sí kọ́nà mọ̀ sí nítorí wọ́n ti tún àdúgbò yẹn ṣe. Kọ́nà yẹn ibẹ̀ náà kọ́lé ilẹ̀ sí nísìn. Bàbá yẹn ọmọ yẹn àjọ ń ṣeré lásìkò Christmas ló wá sọ fún mi pé mo lè yin kíní ìmọ̀ ẹ̀ ìyẹn ìbọn pòmù tí wọ́n fi kíní báńgà. Ó ní mi ò lè yìn máa yìn mọ́ ẹ̀, ó ní mi lè gbà bá nà fi bó ti kíní yẹn jáde báyìí ó bò ń gbàyà. Ìyá ẹ̀ bá ń lọ́gun wá ságbélé pé ará Agége panilọ́mọ o ará Agége. Bẹ́ẹ̀ àlẹ́ kakún kankan àti ẹ̀mọ̀ pé lè bóyàn ní alágbà náà. Erémọdé nìyẹn. Erémọdé ni. Bàbá ìwà olè tí wàá wù sí èèyàn jẹ́ pé bẹ́ẹ̀ bá rántí ní dáadáa pé inú yín á sì dùn ayọ̀ yín ó sì kún pítọ̀ eléyìí tí mo ṣe yìí Ọlọ́run mo dúpẹ́ pé mo rí ṣe. Ìyẹn pọ̀ nítorí ohun tó mo ṣe púpọ̀ ni pé láti bí àwọn ọmọ mi bẹ̀rẹ̀ táwọn bá ń lọ sí skul láàárọ̀ táwọn ọmọ ẹgbẹ́ wọn bá débí àṣé torí ní àárín ọ̀dọ̀ yẹn àgbé tébù fún wọn tí wọ́n fi ń jẹun àṣé tébù yẹn gbọ́dọ̀ báyìí àṣé torí pé wọ́n rí i pé búrẹ́dì ń ṣẹ́kù síbẹ̀ ńlá ṣe wá mo ṣe jáde ń balùwẹ̀ ẹnìjọ́ kan ẹnìkan ìkànnì wọn ẹwà wọlé ìbọn jẹ pé búrẹ́dì kò sórí tébù mo ní ṣé ẹ fẹ́ ni wọ́n láwọn fẹ́ ẹ̀kọ́ wọ́n lẹ́kọ̀ọ́. Ní àwọn tọ́jọ́ ń lọ léèwé. Tọ́jọ́ ń lọ léèwé wọ́n kó sínú báàgì skul wọn. So mo wá ní káwọn ọmọ yẹn wọ́n máa gba búrẹ́dì fún wọn tí wọ́n bá dé láàárọ̀. Ní ẹ̀kọ́ ní children bread yàbí. Inú children bread. So àwa náà jẹ́ inú children bread yìí o. So every Wednesday la máa ń gbà Wednesday and ọjọ́ méjì kan láàrin Saturday la máa ń gbà bẹ́ẹ̀ ni. Nígbà tí èdè wa fọ́nì jù ni pé mo wá lọ sí flour mills kan lẹ́kọ̀ọ́ Honeywell ní ìkànnù àwọn mánéjà wọn a ṣe program yẹn tán ló bá súnmọ́ mi ó ní ẹjọ́ sá ẹ̀yin kọ́ ni Alhaji Tekofor mo ní bẹ́ẹ̀ ni ṣé ò sí ó ní mi ò mọ̀ mo ní mẹ́ẹ̀
onígbà tó ń lọ sí Nawadin Grammar School àti Jẹ̀lílì my first son ó náà máa wá sílé tá a máa kó búrẹ́dì lọ ó ní òun rò pé ó yẹ kí n mọ àwọn ní mi mọ ẹ ló bá pe àwọn ẹgbẹ́ pé ẹ wá wo bàbá yìí bàbá tí kò bọ́ nìyí o nígbà táwọn lọ school báyìí báyìí ni bàbá máa yìí ń máa ṣe ń ṣe fáwọn fáwọn. onídìí bá fún Jẹ̀lílì lówó màá tún fáwọn náà màá tún ní kán kó búrẹ́dì fáwọn so ohun tí Ọlọ́run fi rán mi ni pé kí n máa ṣe àánú gbára mi bá ṣe mọ agbára mi bá ṣe mọ. bàbá alágbára Ọlọ́run ẹ̀ẹ́dá ẹ̀ fi ń ṣàánú yìí bá àṣọwó ni bá àṣe dúkìá mi tẹ́ ẹ fi ń ṣe Ọlọ́run ò ní gbà á lọ́wọ́ yín àmín o Ọlọ́run ò ní gbà á lọ́wọ́ yín. àmín. bàbá ìwà amánigbàgbé wo ló ti wá ṣẹlẹ̀ nínú ayé yín rí tó jẹ́ pé tẹ́ ẹ bá rántí ó dùn yín dégún. bí ọdún tó kọjá ni mo lè rántí pé ẹnìkan ó jẹ́ nínú àwọn èèyàn wa bì mo sọ fún ó jẹ́ alága wa ní community nígbà yẹn transformer wa a ní kí wọ́n kó wá lọ wò táwọn community míì ṣe kó ṣe bẹ́ẹ̀ pé kí ó mú kọ̀ǹkéré kán dà sórí wáyà tó wà ní transformer yẹn bóyá nítorí àwọn èèyàn máa ń kà bí. torí wọ́n ń ka ó dẹ̀ mú granite lásán ó dà sórí ẹ̀ kíní yẹn wà bẹ́ẹ̀ bí ọdún méjì mẹ́ta ń gbò fẹ́ tó lọ kúrò ń bẹ̀ kò ju bí oṣù mélòó kan lọ làwọn olè wọ́n bá wá mú kíní kébù yẹn wọ́n bá yọ méjì. tẹ́ ẹ ní kọ́ protect yìí. wọ́n bá yọ méjì wọ́n hàn fa kíní yẹn yọ kúrò nù granite. àṣé granite ni kò ṣe kọ́ńkéré. kò kọ́ńkéré kọ́ wọ́n hàn lẹ̀ gé lọ. mo wá pè pé lágájá ìwọ ló sún wa sí ìnáwó òdì tí a wá ná yìí o ẹ bá sọ fún ẹ pé kọ́ńkéré ni kò fi ṣe kínní bí n pé muslim lẹ tó gba ìjọba ní ọwọ́ ẹ̀ tó jálága n tó máa wí ni pé ẹ̀yin muslim bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ máa ń wà lẹ́yìn ra yín ẹ̀yin ni ẹ máa ń ṣe nǹkan tó dájú lójú ra yín ó dùn mí kéegun bí ara àsìngbà tó ń ṣèjọba yìí mò ń protect interest ẹ̀ màá lé gbogbo atrocities tó ṣe màá mójú kúrò gẹ́gẹ́ bí elder and leader in this community. ó dùn mí gan-an ó dùn mí. Bàbá ìwà amánigbàgbé wo ló tún ti ṣẹlẹ̀ sí yín rí dáadáa tó ẹ pé tẹ bá rántí inú yín á sì dùn bí Ọlọ́run ò ṣeun Ọlọ́run ò ṣeun. ìjọ tí mo kọ́kọ́ bímọ tọjọ́kùnrin àkọ́bí mi ìjọ ẹ̀ nínú mi dùn jù láyé rí pé mò ń gbọ́ pé wọ́n bímọ ni àtijọ́ ọmọ kọ́kọ́ bí òun tó jọ́kùnrin báyìí tó jákọ̀bí tó jákọ̀bí lọ́kùnrin inú mi dùn inú mi dùn. lágbára Ọlọ́run ọba àyè tí bàbá náà bá wà lẹ́nìí ayẹyẹ ni yóò jẹ́ ní fojú sunkún wọn ní kíákíá o wọ́n túbọ̀ dàgbà wọ́n dògbò. bàbá ìyá ẹ̀ ti gbọ́njú ńgbà táwọn òyìnbó wà pẹ̀lú wa ń bì. mo ti gbọ́njú kẹ̀ ẹ̀bí ni mo sọ pé wọ́n já mi lówó ní railway station yẹn àrọ̀ 1950 ni mo wí yìí 1957 gbà kún ìwá bí mo ti dàgbà mo ti jáde Elizabeth tó wá bí mo ti jáde stand 6 yes 1955 mo jáde. báwo ni ìrìn àjò yẹn gbà náà lọ́hùn-ún ṣé bí nǹkan ṣe ń lọ sí báwo ló ṣe rí gbà yẹn. gbogbo nǹkan ló rọrùn gbogbo nǹkan ló rọrùn gbà yẹn gbogbo nǹkan ló rọrùn gbà yẹn kò tẹ̀ sí bẹ̀rù kò sí jàyà tí wọ́n bá rán iṣẹ́ wọ́n bá rán ọmọ kékeré kan iṣẹ́ lọ síbì kan kò ní sí bẹ̀rù fún. bàbá ṣọgbà nígbà náà lọ́hùn-ún àwọn èèyàn dúdú wọ́n máa pọ̀ àwọn òyìnbó wọ́n máa gbé wọn ní kẹ́tẹ́kẹ́tẹ́ káàkiri ibi tí wọ́n fẹ́ lọ. ó jìnnà sóòótọ́. bóyá Abẹ́òkúta bóyá relationship yẹn pẹ̀lú àwọn òyìnbó yẹn dán mọ́rán yàtọ̀ sí tàwọn bòmíì. àṣẹ àmọ̀pá àárín ìgboro l'Abẹ́òkúta àárín ìgboro l'Èkó gbogbo ìgbà yẹn lẹ́yìn táwa mọ̀ ni pé even àwọn òyìnbó ń gún kẹ̀kẹ́
wọ́n ń gun motorcycle. Kò sí nǹkan tí dúdú ń ṣe tó lè ṣe, ṣùgbọ́n àwọn ni wọ́n ń jẹ́ ọ̀gá fún dúdú. Bẹ́ẹ̀ ni gbogbo ipò tó ga àwọn náà wà bẹ́ẹ̀. àwọn náà wà bẹ́ẹ̀ tó ń coordinate. bàbá báwo wá ní ǹjẹ́ àìsàn kan ti wà rí nígbà tẹ́yìn ń dàgbà bọ̀ tó tí ọwọ́ tewétegbò ká sí ti corona tó wà ń ta yìí? èyí tó fara wé òun ni flu. ẹgbẹ́ ó máa sún mi nímú, ó máa sún mi lójú, kàtà á máa ṣèyàn, ṣùgbọ́n òun ò pààyàn bí eléyìí ṣe pààyàn. á hàn ṣe kẹ́kẹ́ lórí àtúngbádùn. àwọn tó ń tìtì yàn gbà yẹn sáwọn lẹ́yìn àwọn dókítà ní àbí? wọ́n fàgbó náà ṣe. àwọ̀ àgbóká. flu bí ibà ni, a mú fẹ̀kẹ̀fẹ̀kẹ̀, a mú kàtà, a mú kó máa ṣomi nímú, kó máa fúnkún, kó máa lami lójú. ṣùgbọ́n yẹn ò le bíi tẹ́lẹ̀ yìí. kò kárí ayé. àdúgbò tó bá ṣe ó lè jẹ́ irú Abẹ́òkúta yìí wọ́n ń ṣe kó má ṣe wọ́n lé Haúsá. ṣùgbọ́n eléyìí tó yẹ pé káàkiri àgbáyé. tó yẹ káàkiri ni. ó sàmágàn. bàbá báwo wá ni wọ́n ṣe ń ṣe òṣèlú gbà tẹ́yìn ń dàgbà bọ̀ sígbà tá a wà yìí? òṣèlú ìgbà yẹn dáa ju tìsín lọ. nítorí pé nígbà yẹn tí ó bá happen pé wọ́n fẹ́ yan mínísítà, torí nígbà ayé Western Region mínísítà náà wọ́n ń pè wọ́n. nígbà ayé mínísítà tìgbà yẹn wọ́n hàn ní déédéé múyàn. wọ́n á sọ fún ọba ìlú, àwọn tó ń ṣòṣèlú yẹn á lọ bá kábíyèsí, wọ́n á wo who is who, ẹni tí ó ń ṣòótọ́, ẹni tí àwọn èèyàn fẹ́ tiẹ̀. even gbogbo bá fẹ́ contest kì í ṣe pé ó hàn máa ń de pé pátì ló máa mú ẹ pé ó fẹ́ contest rárá o. bí wọ́n ṣe ń ṣe ń sìn. bí ti sìn nǹkan. because bó o bá ṣe òdodo wọn lè fún ẹ ní wọn lè tẹ̀lé ẹ. ṣùgbọ́n ní ìsìn wọ́n bá ti rí owó ṣẹ́kẹ́rẹ́ há lé wọn lọ́wọ́, ó ti gbà pé ó ti lòun. bí ò bá dẹ̀ bí kíní yóò bá yí padà, ojú Nàìjíríà ò lè tòrò. tí wọ́n bá fọmọ ṣu tọ́ṣu ká fọmọ kàtọ́kà, Nàìjíríà ò lè tòrò. tó bá jẹ́ pé ńṣe la ṣe ń rò pé owó la máa fi ṣe wọ́n ó tàn wọ́n. ohun tá à ń rí ní ẹ̀ láti máa rí. ohun tá à máa rí ni pé kò sí ìbàlẹ̀ ọkàn, kò sí ìfẹ́. because àwọn tó ń ṣòṣèlú gan ò fẹ́ràn aráàlú. wọn ò ro taráàlú mọ́ tiwọn. bàbá ẹ máa gbọ́ ń pa àmọ̀tẹ́kùn kí lẹ rí sí àmọ̀tẹ́kùn àti pé àǹfààní wo ló lè ṣe fúnlẹ̀ Yorùbá àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀? náà bá ṣe bó yẹ kán ṣe. ṣé ẹ mọ̀ pé àwọn Fúlàní nísìn irú ohun tí wọ́n ń ṣe káàkiri yẹn á dínkù tí ò bá tiẹ̀ lọ pátápátá. torí àwọn àmọ̀tẹ́kùn yẹn kì í ṣe ibì kan ṣe ni wọ́n fẹ́ wọ́n ní mú wọn ní gbòòrò Abẹ́òkúta yìí nìkan. wọ́n á mú wọn ní gbogbo oko tó wà ní àyíká Ogun State ni. tí wọ́n bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe ẹ rí i pé Fúlàní pa wọ́n, ó bá wọn sùn, ó dún yí wọn lọ́rùn, ó lé ọmọ ẹnìkan nínú oko gbégbé ń roko ẹ̀, ìwọ̀n yẹn á dínkù. nítorí pé wọ́n á máa páyà pé wọ́n mọ bí wọ́n ti lè bá wọn. wọ́n lè bá jáde sáwọn. so ó yẹ kí àmọ̀tẹ́kùn kó wúlò fún ilẹ̀ Yorùbá gidi, kó lè kó ìjayà báwọn Fúlàní heads. kódà Boko Haram gan wọ́n á rò rè kí wọ́n tó wá sí ilẹ̀ Yorùbá. bàbá nígbà tẹ́ wà ń kékeré báwo láyé ṣe rí nígbà tí yín gangan lè tó sígbà tá a wà yìí? nígbà tá a wà kéékèèké ayé dáa. ṣé mo sọ lẹ́ẹ̀kan pé a máa ń lọ ra igi ní ọ̀nà oko Màgbọ́n yìí. Màgbọ́n yẹn súnmọ́ gbòòrò. tó bá wo Màgbọ́n
sí Kútọ̀ ká tó wá dé irú ilé wa Alágbo-Ègùn. Tá a bá fojú inú wo máìlèjì ẹ̀ bóyá lójú máìlì 3 bọ́dá tó máa ń kọjá irú ẹ̀ ibẹ̀ sí irú iwájú tó jẹ́ pé kò ní sí nǹkan ìjayà fún ẹ. Ó lè jẹ́ ẹ̀yin 2 lẹ́ máa lọ, ó lè jẹ́ ẹ̀yin 3. Tá a bá ń lọ kàsádà tàbọ̀gẹ̀dẹ̀ paranta wọ́n á fi sí ìkóríta, wọ́n á fi kọ́bọ̀ sẹ́gbẹ̀ẹ́. Tí o bá débẹ̀ wàá mú ọ̀gẹ̀dẹ̀ wàá fi kọ́bọ̀ tiẹ̀ síbẹ̀ wàá máa lọ. Pẹ̀lú ilé tó wà ń bẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni oníkálẹ̀ oní ẹni tó ní nǹkan á débẹ̀ á bá owó ẹ̀ á lẹ̀ kó. Ẹnìkan ò ní fọwọ́ kàn. Ẹnìkan ò ní fọwọ́ kàn. Rárá o, but ní ìsìn bóyá lè wù kó kéré tó wọ́n á kó kó tó débẹ̀ àbí kí wọ́n tẹ̀ palẹ̀ gbogbo kí ní ẹ̀mọ́ náà máa kó lọ. So Nàìjíríà ó wà peaceful, ìdẹ̀rùn wà, kò sí ìjayà, kò sí pé bí mi ò gbà mi ò lọ, kò sí pé million boys àgbọ̀n jẹ́ million boys àfi Kò sí pé ká fowó kọ́bẹ́ ṣe é. kò sówó kọ́bẹ́. O ní ráìtì tẹ láti ṣe wọn bá fẹ́ tí èyí ṣe pé against òfin tíjọba lálẹ́. But ní ìsìn o ò lè ṣe ohun tó wù ẹ́, o ò lè ṣe mo mọ̀ pé ohun tó tẹ̀ lòdì sófin lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe. Nísìnyí wọ́n sì máa lọ fowó rìn. pé ká máa mú gbó pàápàá àwọn ọmọ èèyàn ńláńlá wọn á mú gbó, wọn á ṣe jàǹdùkú, wọn á ṣe secret court, wọn bá lẹ̀ mú wọn àwọn òbí wọn á lọ gbà wọ́n lẹ̀. Kí ló ṣe tá a bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kán má tẹ̀ ṣe láti lẹ̀ pẹ̀pẹ̀. So gbogbo orú wọ̀nyí ló ń kó àìbalẹ̀ ọkàn sí Nàìjíríà lọ́rùn. Àfi kí wọ́n lè jẹ́ kí gbogbo wa ká ronú, tá a bá ronú pìwàdà ẹ rí i pé Nàìjíríà bẹ̀rẹ̀ sí dáa. Bàbá kí ni àǹfààní tí ewé àtegbò tó ń ṣe fún àwọn ọmọ ẹ̀dá? Àǹfààní ẹ̀ pọ̀. For instance, ó rí i pé mo sáré lọ gbọ̀nsẹ̀ ní ìsìn. Àwọn ewé àtegbò ni mo ṣàjọ tí mo sè, tí mo mú, tó yẹ pé tí n bá lo àgbo yẹn máa yakun, máa ya ọ̀rá, tó jẹ́ pé inú mi á fúyẹ́, ikùn mi gan á lọlẹ̀. Kò sóògùn òyìnbó tó fẹ́ lò, níjọ́ ọjọ́ mi ti ń lo ògùn òyìnbó kò sí tí máa lò tí máa yakun ya ọ̀rá àbí kó ya omi ṣóró. So ewé ń ṣiṣẹ́ lára o fáwọn tó bá mọ̀. Bàbá kí ni ẹ lè sọ fáwọn ọmọ ọ̀sìn tán wò pé àwọn olówó àtegbò táwọn bá lò wọ́n lè máa ní babaláwo làwọn àbọ̀ oníṣègùn làwọn, àwọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí bóyá ẹ̀sìn tó ń ṣe ò gbà wọ́n láyè àbí ìwé tọ́kà ni ò fààyè gbà wọ́n, kí lẹ lè sọ fáwọn ọmọ tó ń sọ báyìí? Àwọn ọmọ tó bá ń sọ pé ewé àtegbò kò jẹ́ àwọn ò jẹ́ lò nítorí bóyá nítorí ìwé àbí nítorí àwọn ẹgbẹ́ wọn kọ́ máa lọ máa wọ pé babaláwo làwọn. Babaláwo kan ewé àtegbò ṣebí ò ní bọ́ọ̀ṣà ni ẹ̀yẹn ni ò ní lọlé babaláwo ni tó o bá fẹ́, but kó o lo egbòogi tó máa tún ara ṣe fún ẹ. Tí kì í bá ṣe ewé àtegbò irú wa yìí mi rò pé a lè sì mọ́ o. Ewé àtegbò bó jẹ́ ti bà ni, bó jẹ́ ti inárun ni, tàwọ́ká ni, ti kíni, gbogbo ìgbà tí n bá lo àgbo tí mo ní mo lò yìí for the next 1 month ń ṣe ló máa dàbẹ́ pé ara máa jí pépé ni. bẹ́ẹ̀ ni. So kéèyàn wá sọ pé òun ò ní lò, ẹbí mo mọ àǹfààní tí ó wà láàmì tí mò ń rí inú ẹ̀ tí n bá ti lò. Bàbá ẹ ṣeun púpọ̀ àdúgbò lọ́wọ́ yìí o, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o, Ọlọ́run jọ kẹ́ ẹ túbọ̀ pẹ́ ju báyìí lọ. Afẹ́kẹ́ báwọn gba àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn tó fẹ́ gùn kè ní tipátipá, afẹ́kẹ́ bá wa gbà wọ́n mọ̀ràn kẹ́sì bá wa fún wọn lọ́rọ̀ tí ó ṣe wọ́n láǹfààní.
ṣé ẹ rí àmọ̀ràn mi fáwọn tó ń rò pé bí wọn ò là pé wọn ò ní gbà pé tipátipá làwọn sá máa fi là wọn kì í fipá là ohun tí èèyàn fi là tí fìyàn lọ́kàn balẹ̀ ní iṣẹ́ ṣíṣe àdúrà tó bá ń ṣiṣẹ́ tó ń ṣe àdúrà nínú iṣẹ́ tó ń ṣe yẹn tọ́lọ́run bá ti fi ìbùkún sí tó gbọ́ àdúrà yẹn ọ̀nà ọ̀la yẹn á bẹ̀rẹ̀ sí ṣí èèyàn ò dẹ̀ lè gòkè ńjọ́ kan ọ̀la yìí ṣe ọ̀rọ̀ iṣẹ́ ẹjọ́ kan tí n bá sọ ohun tí ojú mi rí ń di bread kó tó di pé mo wá di èèyàn ń di ẹ̀ kí n tó wá dẹni wọ́n mọ̀ á surprise wọn because iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ láti 1967 fúnra mi 68 69 70 71 ní nígbà tó di 72 tí àwọn weight and measure tí wọ́n mo ń gùnkè bọ̀ díẹ̀díẹ̀ nígbà mo ń ṣiṣẹ́ ní títí di 71 tí mo wí but nígbà di 72 tí weight and measure fún wa ní new price nígbà yẹn ni wọ́n ti change owó sí náírà àǹkọ́bọ̀ gbogbo ìgbà tí a ti ń bá a bọ̀ ilé búrẹ́dì mò ń sùn tí n bá ṣiṣẹ́ tán tá a tajà tán láàárọ̀ ń máa bọ̀ nílé tí ó bá di nírọ̀lẹ́ mo tún ń padà lọ máa fẹsẹ̀ rìn láti àgọ́ Ègùn lọ dé àgọ́ Ọ̀kà nígbà bá dọ̀hún ni máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìsìn máa ní kọ́mọkànrin ládùúgbò àgọ́ Ègùn dé àgọ́ Ọ̀kà á ní à irọ́ o àfikẹ́ fún lówó mọ́tò but ẹlú ẹlẹ́ máa là á rí ìyọnu bó bá rí ìyọnu tó bá forí tì ìyọnu yẹn ló máa là tí ò bá forí tì ó ṣeé ṣe kó padà lọ́nà bẹ́ẹ̀ ọ̀nà ọ̀la ẹ̀dẹ̀ ni. ẹ má kánjú kọjá kádàrá ó tán ká má kánjú kọjá kádàrá àkókò ẹ máa ń jẹ́ kẹ́mi kúrú ni. bẹ́ẹ̀ ni. bàbá a dúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run àní kábàámọ̀ bá a ṣe léyìí lágbára Ọlọ́run ẹ̀ ní kúsọ́nà bí èéfín ẹ̀ sì ní fojú sunkún ọmọ bá ṣe gbé àtàrọ̀ ẹ̀ túbọ̀ pẹ́ fún wa ẹ̀yin èèyàn wá lé iṣẹ́ ti gbádùn ètò tèní ẹ̀já forí ìṣẹ́jú ẹ̀. Justice, one of the liars and pretenders. The day of reckoning is everywhere. Here comes the fire in the sky. My Lord with arrows in his... adúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wa wo ètò lénìí mo lérò pé ẹ rí nǹkan kan àbí méjì mú nínú ètò tèní a sì dúpẹ́ lọ́wọ́ bàbá pé a sọ fún bàbá pé bàbá fẹ́ wá ṣètò báyìí bàbá sì ní kò sí wàhálà a dúpẹ́ lọ́wọ́ bàbá rí bàbá pẹ́ bàbá ó jọ pẹ́ fún gbogbo wa ni kò ní ṣèmi nìkan lọ́mọ bàbá bímọ tó pọ̀ àtọmọ tó bí tara àtọmọ tọgbàtọ apọ̀ àti kà lágbára Ọlọ́run àní ẹni gbọ́rọ̀ ìbúkú lórí wa a sì wá ní rí jù báyìí lọ lórí ètò tèmi àmọ́ kó tó dípá lọ bàbá afẹ́kẹ́ bá a ṣàdúrà fún gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ àti gbogbo àwọn ọmọ tí bá ń tiraka tó fẹ́ gùn kì. ní àkọ́kọ́ kan kọ́kọ́ ṣe àdúrà fún àwọn ọmọ tó ń tiraka tí wọ́n fẹ́ gùnkè kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn káwọn náà má kánjú torí àìkánjú tulú ọ̀rán ẹgbẹ́ kò tó sì lọ́bẹ̀ kí wọ́n mòye wí kí wọ́n dojú kọṣẹ́ kí wọ́n lè máa ṣe àdúrà kí wọ́n máa ṣiṣẹ́ kí wọ́n máa ṣe àdúrà kí wọ́n máa ṣiṣẹ́ kí wọ́n máa ṣe àdúrà ní agbára Ọlọ́run á gbọ́ àdúrà wọn. Tí èèyàn bá ti ń ṣe ìtàwé sky is the limit díẹ̀ lẹ́dí ẹ̀ díẹ̀ là gùnkè a lè gùnkè ńjọ́ kan àwọn tó bá ń ronú pé káwọn gùnkè ńjọ́ kan náà mistake ló ń ṣe but ká máa ṣiṣẹ́ ká máa làdúrà láìpẹ́ láì jìnnà Ọlọ́run á gbọ́ àdúrà wọn. Àdúrà Nàìjíríà kìí ṣe àdúrà tó jẹ́ yọ̀bọ̀kẹ́ nítorí Nàìjíríà
ó ti bàjẹ́ jìnnà. Àwọn tó dẹ̀ ń ṣe aṣáájú wa wọn ò ronú kan ibẹ̀. Oníkálùkù sáà ń débẹ̀ ó ń ṣe tiẹ̀ ó ń mú tiẹ̀ ó ń lọ ni. Oníkálùkù ń débẹ̀ ó ń mú tiẹ̀ ó ń lọ ni. Àfi k'Ọlọ́run ń jọ kó yan aláàánú fún Nàìjíríà. Aláàánú tó máa ronú kan ìgbésí ayé Nàìjíríà. Nítorí láyé àtijọ́ ṣiṣẹ́ bó ṣe wù kó kéré tó wàá jẹun bẹ̀ pẹ̀lú rọrùn. Bó ṣe lè wù kí iṣẹ́ ẹ ga tó kò dí ti oníkékeré lọ́wọ́. Oníkékeré á máa rí tiẹ̀, ìwọ tó ń ṣe ńlá á máa rí tiẹ̀. Àwọn tí wọ́n tiẹ̀ gògò pátápátá wọ́n á rí tiwọn. Ṣùgbọ́n ní ìsìn níṣe ni àwọn tó ń ṣe ìjọba lé wa lórí àwọn ń gbádùn. Gbogbo àwa tá kù tá ìṣèjọba tá sì nínú ìjọba àrùn pa. Wọn ò dẹ̀ ronú wípé báwọn ò bá ro tààrà bí ìmọ̀ tiwọn Nàìjíríà ló lọ́gbà. Wọ́n wá pé kí wọ́n má strike nísìn. Ọ̀nà ìdá tí wọ́n fi ní strike nígbẹ̀yìn kan bá ń gbádùn táwa kan ń rún pa. Tẹ́yìn kan ń gbádùn tébè ò pa yín tẹ́yìn yóò bámbám. Àbí ká kúkú ń yọ̀bẹ sí i ká pín ló máa jẹ́ ó túbọ̀ dárí. Kì í ṣe yẹn kọ́ ló la nídìí. Wọn nídìí ni pé káwọn aṣáájú wá ṣòótọ́. Ìwọ̀n a fi ń ṣọ̀rọ̀ pọ̀. Ọ̀rọ̀ wọn ìṣọ̀rọ̀ Nàìjíríà pọ̀ yàtọ̀ sípò. A ní ẹ̀fún, a ní òkúta, a ní góòlù, a ní ọ̀dà. Ní ẹsẹ̀ odò Ìjẹ̀bú sí òkè lọ́hùn panlá wà ńbẹ̀. Ṣùgbọ́n àwọn ò ronú bí wọ́n ṣe máa táàpù gbogbo àwọn ohun èlò wọ̀nyí. Láyé àtijọ́ ẹ̀pà káró gum ni káró yẹn. Òwú gbogbo yẹn la fi ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí epo tó dé. Ńgbà epo dé ṣe náà gbàgbé ẹ̀. Wọ́n gbàgbé gbogbo ẹ̀. Kí ló dé tí a jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ pàrópàṣọ. Ní kọ̀wọ́. Kó máa lọ lẹ́sẹsẹ kí tí òwú lọ kí kájú lọ kí kọfí lọ. Kájú wà ńbẹ̀, kọfí wà ńbẹ̀, kòkó wà ńbẹ̀ nílẹ̀ wa ń bí. Bẹ́ẹ̀ ni wọ́n lókè àwọn lẹ́pà, wọ́n ní káró, wọ́n ní awọ ẹran. Tó yẹ pé wọ́n ń kó lọ sí òkè òkun tó lè mú wá fún wa. Alékùrọ́. Kí ló ṣe tí wọ́n táàpù gbogbo ìkíní? Gbogbo ẹ̀ ló jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe tẹ́lẹ̀. Wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ sọ́wọ́ private. Ẹ wo iná tí wọ́n ní wọ́n tà wọ́n taná. Ẹ taná tán gọ́ọ̀mẹ̀ntì ló tún maintain ẹ̀. Kí lẹ wá tà? Fraud ni ẹ. Corruption gangan. I don't know. Ayẹlẹ fi ń jẹ àwọn èèyàn yà. Iná tẹ̀lé ẹ̀ta tí gọ́ọ̀mẹ̀ntì tún náwó sí tẹ̀ fi maintain ẹ̀. Táwọn kan bá yín distribute. Owó pé wọ́n distribute wọ́n máa charge. Àwọn tí wọ́n maintain àwọn máa gbà tí wọ́n lọ́tọ̀. Àwọn tí wọ́n ti ẹ̀ta fún ló ń distribute ná. Kí ni wọ́n rà kí ni wọ́n tà fún wọn. Nígbà yẹn ra distribution tí ó ra maintenance. Fraud náà ní gbogbo ẹ̀. Ọgbọ́n àti I don't know mímọ́ kí ni Nàìjíríà bẹ́ẹ̀ yàn dẹ́bi wọ́n á ní kán lọ gbé. Àfi kọ́lọ́ ń ṣàánú wa o. Kọ́lọ́ ń kó sí wọn nú o. àmì bàbá. Lórí tá a bá ń ṣe báyìí tá à ń bá lọ. Ìjọ kan ajọ́ kan o. Ìjọ kan. Sọmọ tá a bí ó rìn. Ìjọ kan bá jọ kan tí gbogbo wa bá fárígá. Àwọn ọlọ́pàá ò lè kápá wa o. Sọ́jà ò lè kápá wa o. Apá ọlọ́pàá ò lè ka apá sójà ọ̀nà ò. Sójà gan jìyà. Wọn ò tọ́jú àwọn sójà, wọn ò tọ́jú àwọn ọlọ́pàá. Ebi ìfọ́ọ̀sì ni wọ́n bá ìjọba bá pàṣẹ fún wọn náà máa ṣe. Ẹbí ọlọ́pàá ń sọ níbí lánàá yìí pé tí wọ́n bá strike àwọn máa yọ ẹsẹ̀ òfin fún wọn. Kírú adájọ́ kan máa pé wọn gbọ́dọ̀ strike. Pẹ̀lú bí ìlú ṣe rí yìí. Bí ìlú ṣe rí. Minimum wage ẹ̀ tí ì fi kún. Èyí tí wọ́n náà fi kún wọn ti gbówó lé.
ó mì pé owó tí wọ́n fi kún wọ́n ti gbà padà. ọgbà tó adúpẹ́ lọ́wọ́ bàbá o ẹ ṣé gan sà ọlọ́run járe yín pẹ́ o ní fọjọ́ lọ́jọ́ lọ ẹ tún mọ̀ pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́ o ìgbà ọdún lè ní ọdún kan náà ní lágbára lọ a máa fàsìkò yìí kí àwọn ọlọ́jọ́ bí Olúwafẹ́mi kọ́dà olú ẹ̀mí rẹ̀ yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o Alhaja Rasheedat Adunni Lawal àná ní ìtọ́jú àwọn náà màmá yìí náà tún ṣe 35 years tí wọ́n ti wà lẹ́nu iṣẹ́ ìjọba wọ́n ti fẹ́ iṣẹ́ ìjọba lẹ̀ báyìí màmá ẹ̀yin náà lẹ́wọ́tẹ̀ resign yìí ẹ̀ ní mọ̀ sí nira lágbára Ọlọ́run ẹ̀ tún pẹ́ láyé Aláládé Àjàlá òní tiẹ̀ Mohammed Lawal ọ̀sẹ̀ yìí náà ní tọ̀dọ̀ òun ọ̀sẹ̀ tó ń bọ̀ ní tọ̀dọ̀ òun náà àti màmá tiẹ̀ náà Bímpé Lawal Dámiláre Lawal happy birthday to you all long live and prosperity àwa ní ìrìn jù báyìí lọ lórí ètò tèmi títí ìgbà míì ọjọ́ rẹ̀ táàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí àwa láwọn máa wá o ẹ̀yin láwọn máa bá o wọn ò ní pè wá ní pé aburú nítorí yín wọn ò ní pè yín náà ń pé aburú nítorí wa agbára Ọlọ́run á túbọ̀ pẹ́ fúnra wa ó dìgbà. Àṣẹ o. Here comes the fire.